káàbọ̀ padà sí ìkànnì yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ti ń bá wa bọ̀ láti ọjọ́ tó ti pẹ́ tẹ́ ti mọ̀ wípé gbogbo ọjọ́ tá a bá ti mú sinimá oríṣiríṣi wá sí orí ìkànnì yìí, ẹ ti mọ̀ wípé gbogbo sinimá tá a máa mú wá àwọn sinimá tó lálàáfíà ní sinimá tó lámìlaka, sinimá tó jẹ́ pé débẹ̀ kọ̀ǹfàmù ní òun ni gbogbo àwọn sinimá tá a máa mú wá fún yín. Sinimá wo náà la tún wá mú wá fún yín lọ́jọ́ tòní? Sinimá náà ni Òkúta Ẹ̀là apá kejì. Ẹ ti wo Òkúta Ẹ̀là apá kìíní, ṣùgbọ́n láti wo Òkúta Ẹ̀là apá kejì, ẹ subscribe sórí channel yìí, ẹ like post yìí kẹ́ share rẹ̀, ẹ wá bọ́ sínú comment section kẹ́ ẹ sọ pé ready to watch Òkúta Ẹ̀là part 2 or kẹ́ ẹ kọ pé ready to watch Òkúta Ẹ̀là part 2. Ṣé sinimá Òkúta Ẹ̀là yìí ló wá láti ọwọ́ Ọmọ́tọ̀ṣọ́? Ẹ sì ti mọ̀ pé sinimá tó bá wá látọwọ́ Ọmọ́tọ̀ṣọ́ sinimá tó lálàáfíà tó láàmìlaka ni. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé sinimá táwa bá ti bá yín gbé wá sinimá tó ṣe kíni tó lọ fà ni. Ẹ ti wo sinimá Òkúta Ẹ̀là apá kìíní, mo ti mọ̀ pé ẹ mọ̀ pé ó lọ fà. Apá kejì àti wá bá yín ṣe bọ́ta, àti pèlú ẹ̀ lẹ́tà àti yà ó ti ṣeéṣe, ó ti dù pé ká gbé bọ́ta fún yín. Ká lè bá wa mọ̀ pé ẹ̀yin ti wá ẹ ti ṣetán láti wo Òkúta Ẹ̀là. Àkọ́kọ́ nǹkan tẹ́ kọ́kọ́ ṣe ni wípé ẹ subscribe sórí channel yìí. Tẹ́ bá ti subscribe tán, ẹ like post yìí kẹ́ share rẹ̀. Tẹ́ bá ti like post yìí tẹ́ share, tẹ́ wá bọ́ sínú comment section kẹ́ kọ pé ready to watch Òkúta Ẹ̀là part 2. Tẹ́ bá ti kọ bẹ́ẹ̀ tán, ẹ wá bọ́ síbi description wa, ẹ rí líǹkì kan bẹ́ẹ̀, líǹkì yìí ni ó gbé lọ síbi tẹ́ ti wo sinimá Òkúta Ẹ̀là part 2. Tó bá ṣe wípé ẹ̀yin ti wo part 1 part 2 lẹ́ ń retí, ẹ bọ́ sínú comment section kẹ́ like kẹ́ share kẹ́ subscribe sórí channel yìí, ẹ wá kílíkì líǹkì tó wà níbi description wa, ẹ rí líǹkì yìí ni ó gbé lọ síbi tẹ́ ti wo sinimá Òkúta Ẹ̀là part 2 tẹ́yin fẹ́ wò. Mi ò fẹ́ dá yín lágara torí gbogbo sinimá tí mo fẹ́ bá yín mú wá lọ́sẹ̀ yìí ó gbọ́dọ̀ jẹ́ sinimá tó máa lágbára tó máa milẹ̀ títí. Sinimá tẹ́yin go gbádùn ni. Ẹ sì mọ̀ pé gbogbo sinimá tí n bá ti mú wá fún yín báyìí débẹ̀ kọ̀ǹfàmù ni, kò ṣeré inú rẹ̀. Gbogbo eléyìí ló wá mú mi rántí wípé Òkúta Ẹ̀là part 2 yìí, ẹ ti wo part 2 ẹ ti rí bó ṣe lọ, mo sì mọ̀ wípé ẹ̀yin gan ẹ̀ ń jẹ́ gbádùn rẹ̀ lọ́wọ́ wípé sinimá yìí sinimá tó lọ fáà ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ wá wo nǹkan tí mo rí nínú sinimá ni wípé kò sí anybody tó bá lè ṣe kíni tó ṣe sinimá bọ́ta. Ẹ rí wípé kò sí òun nìkan ló dá sí. Gbogbo àwọn tí wọ́n wá gbárùkù ti Ọmọ́tọ̀ṣọ́ tí wọ́n ṣe sinimá Òkúta Ẹ̀là bọ́ta, ó yẹ ká máa dárúkọ wọn ká máa lù wọ́n lọ́gọ̀ ẹnu torí pé kíni Yorùbá bọ̀ wọ́n ní yìnyín kẹ́ni lè ṣe mí. Tẹ́ bá sì wo gbogbo àwọn tó act nínú sinimá yìí, ẹ rí wípé wọ́n farabalẹ̀ ṣiṣẹ́ nínú sinimá yìí, wọ́n farabalẹ̀. Dámilọ́lá Ọmọ́tọ̀ṣọ́ fúnra rẹ̀ òun ló play character Dámi. Yétúndé Barnabas òun ló play character Yétúndé. Ṣé wá rí Abíọ́lá Ajíbíkẹ́ òun ló play character Kúkúrúdù. Ṣé wá rí Àfíìsì Abíọ́dún ló play character Bàbá Láńlọ́ọ̀dù. Fẹ́rànmi Ọ̀yálówó òun ló ṣe manager. Kìkì Bákàrè Rúbì Ọmọta. Fẹ́mi Akínyẹmí Dáre. Olúwakẹ́mi Ìyàndá Àjọkẹ́. Adébáyọ̀ Àfíìsì character Làwà. Nífẹ̀mí Bọ́lájí Kíkẹ́. Tóyè Adéfìlà Tọ́lá. Àfíìsì Abíọ́dún àti Nífẹ̀mí Bọ́lájí Kíkẹ́, Tóyè Adéfìlà Tọ́lá, Káyọ̀dé Olúdáyọ̀ Ṣùgàbù, Tọ́pẹ́ Ọláìyá Bírù, Oyinlọlá Ọpẹ́yẹmí ló play character Fẹ́mi, Tèmítọ́pẹ́ Òṣàgbàmí ló play character Clenty, Bímbọ́ Ọlárẹ̀wájú fake prophet tí sọ̀sọ̀kúsọ lẹ́nu, Ọláìdé Adébáyọ̀ òun ló play character Abẹ́gà Olójúkan, Tèmídáyọ̀ Ọmọ́sọ̀tọ̀ṣọ̀ òun ló play character Àlejò tí ń wá ọ̀nà káàkiri, Tèmítọ́pẹ́ òun ló ṣe character Clenty. Ṣẹ́wárí di méjì Ọmọ́tọ̀ṣọ́ ní Jàre, Samuel Díyà, Àfíìsì Babalọ́lá òun ló play character Student, Ọlákúnlé Rájí òun ló play character Arúgbó Boys, Bùkọ́lá Ọlátúnjí ló play character Dára, Ọ̀ṣọ́lápẹ̀mí Sèrè Àyọ̀ká. Ṣẹ́wárí Olúgbénga Ẹ̀tàn ló play character Officer, Kẹ́hìndé Ìṣọ̀lá ara àwọn officer náà ni. Ṣẹ́rí gbogbo àwọn nǹkan tí mo fẹ́ sọ fún yín lórí sinimá yìí mi fẹ́ gbá yín lákòókò torí ẹ̀ ni mo fi sọ ní kánmọ́nkóbó torí mo fẹ́ jẹ́ wípé kẹ́ sáré sọ fún yín kó ti kíni kẹ́ tètè gbọ́ sórí kẹ́sí kíni kẹ́ lè tètè wo sinimá Òkúta Ẹ̀là yìí apá kejì tá a fẹ́ bá yín gbé jáde. Ẹ ti wo apá kìíní láti wá wo apá kejì, eléyìí ní sísẹ̀ntẹ̀lé bẹ́ẹ̀ sì wo apá kejì. Àkọ́kọ́ ẹ kọ́kọ́ subscribe sórí channel yìí, ẹlẹ́ẹ̀kejì ẹ like post yẹ share rẹ̀, ẹ wá bọ́ sínú description wa, tẹ́ bá ti bọ́ bẹ̀ ẹ like post yìí kẹ́ share rẹ̀, ẹ wá comment sínú comment section kẹ́ sọ wípé ready to watch Òkúta Ẹ̀là part 2. Ẹ̀yin tó bá ṣe pé part 1 lẹ fẹ́ wo ẹ sọ pé ready to watch Òkúta Ẹ̀là part 1. Ẹ wá bọ́ síbi description líǹkì tẹ́ bá ń bẹ̀ ẹ kílíkì líǹkì yẹn, líǹkì yìí ni ó gbé lọ síbi tẹ́ ti wo sinimá Òkúta Ẹ̀là apá kejì. Tẹ́ bá wo oríṣiríṣi ẹ̀kọ́ tí sinimá Òkúta Ẹ̀là kọ́ wa, ṣùgbọ́n àwọn kankan wà tó jẹ́ pé gbogbo yín lè má fọkàn sí. Ẹ wo ìwà tí Àfíìsì Abíọ́dún tó ra wọlé nínú sinimá yìí, ẹ rí pé òun ni láńlọ́ọ̀dù, ṣùgbọ́n mo rẹ́kọ̀ọ́ kankan sí kejì kan lára rẹ̀. Ṣé ẹ rí nǹkan tí wọn ò bá ti pè wá sí mọ́dà sí
tá bá lè ṣe àwọn ìwà yìí lójú ayé ẹ̀rí pààyàn ní pírọ́blẹ́mù. Gbogbo àwọn nǹkan tí wọ́n bá ti pè ọ́ sí tí wọn ò pè ọ́ sí mọ́ dá sí, èyí tí wọ́n bá pè ọ́ sí ni ọ dá sí. ẹ̀rí bàbá láńlọ́ọ̀dù yìí kẹ́ ẹ mọ̀ jà kẹ́ ẹ mọ̀ para yín kẹ́ ẹ mọ̀ góra yín lọ́bẹ̀ ká dá sí. as far as tẹ́ ẹ bá ti fẹjọ́ lọ ìtẹ́ ẹ bá ti fẹjọ́ lọ ó ní ọba yín dá sí. sẹ́rí tá a bá lè mọ wúrú wà báyìí kì í ṣe wà wèrè o, ṣùgbọ́n tá a bá lè mọ wúrú wà báyìí ẹ̀rí pàápẹ̀ láyé ẹ̀mí owó sì gùn. bẹ́ẹ̀ ni ìtẹ́ ẹ bá pè ọ́ sí ni ọ dá sí, ìtí wọn bá pè ọ́ sí mọ́ dá sí. gbogbo àwọn nǹkan yìí ló jẹ́ bí ẹ̀kọ́ tó wà nínú sinimá Òkúta Ẹ̀là. apá kìíní lẹ ti wò, tẹ́ bá fẹ́ wo apá kejì àkọ́kọ́ ẹ kọ́kọ́ subscribe sórí channel yìí, ẹlẹ́ẹ̀kejì ẹ like post yìí kẹ́ share rẹ̀, ẹ wá bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch Òkúta Ẹ̀là part 2, ẹ comment bẹ́ẹ̀. iye comment tẹ́ bá comment láàfin mọ̀ pé ẹ ti ṣetán láti wo Òkúta Ẹ̀là part 2 látọwọ́ Ọmọ́tọ́ṣọ̀ ńláfi tètè bá yín gbé bọ́ta. tẹ́ bá wá fẹ́ wo part 2 after tẹ́ bá comment tán tẹ́ share tẹ́ subscribe, ẹ wá bọ́ sínú description link kan wà ńbẹ̀ àwa la ní ẹ̀yin la fi bẹ́ fún, ẹ click link yẹn, link yìí ni ó gbé yín lọ síbi tẹ́ ti wo sinimá Òkúta Ẹ̀là apá kejì. ọ̀kan tó tún dàbí ẹ̀kọ́ ni nínú sinimá Òkúta Ẹ̀là tí mo mọ̀ pé ẹ̀yin lè mọ̀ fọkàn sí, ó ní ẹ̀bùn. ṣé rí àwọn ẹ̀bùn kan wà tó yẹ pé Ọlọ́run fi fún wa láti jẹ́ pé ká mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sí wa lọ́jọ́ iwájú, ṣùgbọ́n àwọn míì kọ̀ bí ara sí. tẹ́ bá wo irú pàtíkùlà ẹ̀bùn tí Ọlọ́run fún àwọn Yétúndé àti ìkejì rẹ̀ ni wípé àlá nǹkan tí ó ṣẹlẹ̀ sí lọ́jọ́ iwájú Ọlọ́run sì fi hàn yín, ẹ̀ sì kọ̀ bí ara sí. torí tó bá ṣe wípé ẹni tó jẹ́ pé ó nímọ̀ ẹ̀mí mímọ́ ó nímọ̀ Ọlọ́run ẹ̀yìn irú kan yẹn tó lọ sọ fún un tó sì tó wá rí lójú ayé tó sì tó wá rápẹ̀rẹ̀ rẹ̀, yóò mọ̀ wípé irú ìjà tí wọ́n ń jà yẹn kò yẹ kó wọ́n bọ́ ta sí. gbogbo àwọn nǹkan yìí ó jẹ́ wípé èèyàn téèyàn bá súnmọ́ gbà èèyàn ó mọ̀ wípé àmì ni. Ọlọ́run sì sábà fún àwọn èèyàn tó pọ̀ nírú ẹ̀bùn bẹ́ẹ̀, ṣùgbọ́n wọ́n tọ́lọ́ ń bá wá fún tó bá wá kọ bí etí ikún sí tó bá wò pé a kò ní mí ní àlá lásán ni ó wà jìyà rẹ̀. bẹ́ẹ̀ ni ṣé rí gbogbo àwọn nǹkan yìí ló wà nínú sinimá Òkúta Ẹ̀là. a ti wo apá kìíní, ẹ̀yin tẹ́ ti wo apá kìíní ẹ tẹ́ sáré lọ wo apá kejì láti ṣe bọ́ta yìí, a ti fẹ́ gbé bọ́ta láti wá wo apá kejì, a ti ṣetán a ti parí ẹ̀. ṣùgbọ́n láti wo apá kejì ẹ subscribe sórí channel yìí, ẹ like post yìí kẹ́ share rẹ̀. tẹ́ bá ti share rẹ̀ tán ẹ bọ́ nu comment section kẹ́ sọ pé ready to watch Òkúta Ẹ̀là part 2, ẹ wá bọ́ síbi description wa ẹ click ẹ link tó wà ńbẹ̀ ẹ̀yìn oníògbé lọ síbi tẹ́ ti wo Òkúta Ẹ̀là apá kejì. ọ̀kan tó tún wá dàbí ẹ̀kọ́ ni wípé ṣé rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ wípé tí wọ́n bá ti gbé sípò ọ̀la ni máa fi rí ọmọlàkejì jẹ ni. òun ni character manager yẹn, manager hotel lásán manager hotel. tó bá wá jẹ́ manager BTC company ńkọ́, àbí tó jẹ́ manager Chevron or Dangote refinery, irú èèyàn wo ló bá jẹ́? sẹ́rí gbogbo èèyàn tí wọ́n bá ti jẹ́ wípé tí wọ́n bá ti gbé nǹkan fún wọn tí wọ́n ti wà nípò ọlá ipò ọlà, ẹ rí wípé àwọn ẹlòmíì máa ń sí wàhù irú ẹni wúwà manager yẹn. èèyàn bí ẹni bí òfò ni irú àwọn èèyàn báwọn òun ni Alhaji Muideen Bello kọ́lọ̀ndẹ̀lẹ̀ fún bàbá ìní ọmọ gbé sípè nígbà gbé ọ sípò ọlá tó kàn jẹ́ general manager lásán hòtẹ́ẹ̀lì lásán ni ẹ fi ọ ṣe manager rẹ, tó jẹ́ pé gbogbo ọmọ iṣẹ́ tí ò bá ti mẹ́yìn lẹ̀ ọ́ sáàkì ẹ̀ ni. ṣé bọ́lọ̀ ń ṣe ni a mọ̀ ṣe nìyẹn. irú àwọn èèyàn báwọn ẹni bí ẹni òfò tí ò yẹ láwùjọ ni wọ́n. irú àwọn ìwà báyìí ò dáa láwùjọ, ìwà tí sì máa tú lé ni. ẹni tó bá ti wá jẹ pé tí ò bá ti mẹ́yìn lẹ̀ báyìí ọ́ sàn blọ́kì ni ó ní wọ́n gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ̀yìn yòó. nítorí irú àwọn bẹ́ẹ̀ bá ti rí ó yẹ wọn mọ̀ ọmọràn ni. gbogbo àwọn nǹkan yìí ló dàbí ẹ̀kọ́ nínú sinimá Òkúta Ẹ̀là. apá kìíní lẹ ti wò ẹ́ tó kọ apá kejì, àti ṣe apá kejì tán àti pò papọ̀ àti mí pọ̀, ó kù ká bá yín gbé jáde láti wá rẹ́dì láti bá yín gbà jáde. afẹ́mọ̀ bóyá yẹn gangan retí rẹ̀ láti wá apá kejì Òkúta Ẹ̀là. ẹ subscribe sórí channel yìí náà, nǹkan àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ sí nìyẹn. tẹ́ bá ti subscribe tán ẹ like post yìí kẹ́ share rẹ̀, kẹ́ wá bọ́ síbi description wa ẹ rí líǹkì kan bẹ́ẹ̀. líǹkì yìí líǹkì yìí ẹ click ẹ ìní ó gbé lọ síbi tẹ́ ti wo sinimá Òkúta Ẹ̀là apá kejì. ẹ wá bọ́ sínú comment section kẹ́ ẹ lọ wọ kẹ́ comment kẹ́ sọ pé ready to watch Òkúta Ẹ̀là part 2. iye comment tá a bá ti rí láàfin mọ̀ pé ẹ̀yin ti wá ẹ ti ṣetán láti wo sinimá Òkúta Ẹ̀là apá kejì. sinimá tó gáyàtà tó lálàáfíà ní tẹ́ gbọ́dọ̀ míìsì, ẹ lọ wò ó látọwọ́ Ọmọ́tọ́ṣọ̀. ẹ káàbọ̀ padà sí ìkànnì yìí. gbogbo ẹ̀yin tẹ́ ti ń bá wa bọ̀ láti ọjọ́ tó ti pẹ́ tẹ́ ti mọ̀ wípé gbogbo ọjọ́ tá a bá ti mú sinimá oríṣiríṣi wá sí orí ìkànnì yìí, ẹ ti mọ̀ wípé gbogbo sinimá tá a máa mú wá àwọn sinimá tó lálàáfíà ní sinimá tó lámìlaka, sinimá tó jẹ́ pé débẹ̀ kọ̀ǹfàmù ní òun ni gbogbo àwọn sinimá tá a máa mú wá fún yín. sinimá wo náà la tún wá mú wá fún yín lọ́jọ́ tòní? sinimá náà ni Òkúta Ẹ̀là apá kejì.
ẹ ti wo òkúta ẹ̀là apá kìíní, ṣùgbọ́n láti wo òkúta ẹ̀là apá kejì ẹ subscribe sórí channel yìí, ẹ like post yìí kẹ́ share rẹ̀, ẹ wá bọ́ sínú comment section kẹ́ ẹ sọ pé ready to watch òkúta ẹ̀là part 2 ó kẹ́ ẹ kọ pé ready to watch òkúta ẹ̀là part 2. Ṣé sinimá òkúta ẹ̀là yìí ló wá láti ọwọ́ Ọmọ́tọ̀ṣọ́. Ẹ sì ti mọ̀ pé sinimá tó bá wá látọwọ́ Ọmọ́tọ̀ṣọ́ sinimá tó lálàáfíà tó láàmìlàaka ni. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé sinimá táwa bá ti bá yín gbé wá sinimá tó ṣe kíni tó lọ fà ni. Ẹ ti wo sinimá òkúta ẹ̀là apá kìíní, mo ti mọ̀ pé ẹ mọ̀ pé ó lọ fà. Apá kejì àti wá bá yín ṣe bọ́ta àti pèlú ẹ̀ lẹ́tà àti ìyá ó ti ṣeéṣe ó ti dù pé ká gbé bọ́ta fún yín. Ká lè bá wa mọ̀ pé yín ti wá ẹ ti ṣetán láti wo òkúta ẹ̀là. Àkọ́kọ́ nǹkan tẹ́ kọ́kọ́ ṣe ni wípé ẹ subscribe sórí channel yìí. Tẹ́ bá ti subscribe tán ẹ like post yìí kẹ́ share rẹ̀. Tẹ́ bá ti like post yìí tẹ́ share tẹ́ wá bọ́ sínú comment section kẹ́ kọ pé ready to watch òkúta ẹ̀là part 2. Tẹ́ bá ti kọ bẹ́ẹ̀ tán ẹ wá bọ́ síbi description wa ẹ rí líǹkì kan bẹ́ẹ̀, líǹkì yìí ni ó gbé lọ síbi tẹ́ ti wo sinimá òkúta ẹ̀là part 2. Tó bá ṣe wípé ẹ̀yin ti wo part 1 part 2 lẹ́ ń retí, ẹ bọ́ sínú comment section kẹ́ like kẹ́ share kẹ́ subscribe sórí channel yìí, ẹ wá kílíkì líǹkì tó wà níbi description wa ẹ rí líǹkì yìí ni ó gbé lọ síbi tẹ́ ti wo sinimá òkúta ẹ̀là part 2 tẹ́yin fẹ́ wò. Mi ò fẹ́ dá yín lágara torí gbogbo sinimá tí mo fẹ́ bá yín mú wá lọ́sẹ̀ yìí ó gbọ́dọ̀ jẹ́ sinimá tó máa lágbára tó máa milẹ̀ títí. Sinimá tẹ́yin go gbádùn ni. Ẹ sì mọ̀ pé gbogbo sinimá tí n bá ti mú wá fún yín báyìí débẹ̀ kọ̀ fáàmù ni kò ṣeré inú rẹ̀. Gbogbo eléyìí ló wá mú mi rántí wípé òkúta ẹ̀là part 2 yìí ẹ ti wo part 2 ẹ ti rí bó ṣe lọ, mo sì mọ̀ wípé ẹ̀yin gan ẹ̀ ń jẹ́ gbádùn rẹ̀ lọ́wọ́ wípé sinimá yìí sinimá tó lọ fáà ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ wá wo nǹkan tí mo rí nínú sinimá ni wípé kò sí anybody tó bá lè ṣe kíni tó ṣe sinimá bọ́ta. Ẹ rí wípé kò sí òun nìkan ló dá sí. Gbogbo àwọn tí wọ́n wá gbárùkù ti Ọmọ́tọ̀ṣọ́ tí wọ́n ṣe sinimá òkúta ẹ̀là bọ́ta, ó yẹ ká máa dárúkọ wọn ká máa lù wọ́n lọ́gọ̀ ẹnu torí pé kíni Yorùbá bọ̀ wọ́n ní yìnyínyìnyín kẹ́ni lè ṣe mí. Tẹ́ bá sì wo gbogbo àwọn tó act nínú sinimá yìí ẹ rí wípé wọ́n farabalẹ̀ ṣiṣẹ́ nínú sinimá yìí, wọ́n farabalẹ̀. Dámilọ́lá Ọmọ́tọ̀ṣọ́ fúnra rẹ̀ òun ló play character Dámi. Yétúndé Barnabas òun ló play character Yétúndé. Ṣé wá rí Abíọ́lá Ajíbíkẹ́ òun ló play character Kúkúrúdù. Ṣé wá rí Àfíìsì Abíọ́dún ló play character Bàbá Láńlọ́ọ̀dù. Fẹ́rànmi Ọ̀yálówó òun ló ṣe manager. Kìkì Bákàrè Rúbì Ọmọta. Fẹ́mi Akínyẹmí Dáre. Olúwakẹ́mi Ìyàndá Àjọkẹ́. Adébáyọ̀ Àfíìsì character Làwà. Nífẹ̀mí Bọ́lájí Kíkẹ́. Tóyè Adéfìlà Tọ́lá. Àfíìsì Abíọ́dún àti Nífẹ̀mí Bọ́lájí Kíkẹ́, Tóyè Adéfìlà Tọ́lá, Káyọ̀dé Olúdáyọ̀ Ṣùgàbù, Tọ́pẹ́ Ọláìyá Bírù, Oyinlọlá Ọpẹ́yẹmí ló play character Fẹ́mi, Tèmítọ́pẹ́ Òṣàgbàmí ló play character Clenty, Bímbọ́ Ọlárẹ̀wájú fake prophet tí sọ̀sọ̀kúsọ lẹ́nu, Ọláìdé Adébáyọ̀ òun ló play character Abẹ́gà Olójúkan, Tèmídáyọ̀ Ọmọ́sọ̀tọ́ṣọ̀ òun ló play character àlejò tí ń wá ọ̀nà káàkiri, Tèmítọ́pẹ́ òun ló ṣe character Clenty. Ṣẹ́wárí di méjì Ọmọ́tọ̀ṣọ́ ní Jàre, Samuel Díà, Àfíìsì Babalọ́lá òun ló play character Student, Ọlákúnlé Rájí òun ló play character Arúgbó Boys, Bùkọ́lá Ọlátúnjí ló play character Dára, Ọ̀ṣọ́lápẹ̀mí Sèrè Àyọ̀ká. Ṣẹ́wárí Olúgbénga Ẹ̀tàn ló play character Officer, Kẹ́hìndé Ìṣọ̀lá ara àwọn officer náà ni. Ṣẹ́rí gbogbo àwọn nǹkan tí mo fẹ́ sọ fún yín lórí sinimá yìí mi fẹ́ gbá yín lákòókò torí ẹ̀ ni mo fi sọ ní kánmọ́nkóbó torí mo fẹ́ jẹ́ pé kẹ́ sáré sọ fún yín kó ti kíni kẹ́ tètè gbọ́ sórí kẹ́sí kíni kẹ́ lè tètè wo sinimá òkúta ẹ̀là yìí apá kejì tá a fẹ́ bá yín gbé jáde. Ẹ ti wo apá kìíní láti wá wo apá kejì, eléyìí ní sísẹ̀ntẹ̀lé bẹ́ẹ̀ sì wo apá kejì. Àkọ́kọ́ ẹ kọ́kọ́ subscribe sórí channel yìí, ẹlẹ́ẹ̀kejì ẹ like post yẹ share rẹ̀, ẹ wá bọ́ sínú description wa tẹ́ bá ti bọ́ bẹ̀ ẹ like post yìí kẹ́ share rẹ̀, ẹ wá comment sínú comment section kẹ́ sọ wípé ready to watch òkúta ẹ̀là part 2. Èyí tó bá ṣe pé part 1 lẹ fẹ́ wo ẹ sọ pé ready to watch òkúta ẹ̀là part 1. Ẹ wá bọ́ síbi description link tẹ́ bá ń bẹ̀ ẹ kílíkì link yẹn, link yìí ni ó gbé lọ síbi tẹ́ ti wo sinimá òkúta ẹ̀là apá kejì. Tẹ́ bá wo oríṣiríṣi ẹ̀kọ́ tí sinimá òkúta ẹ̀là kọ́ wa, ṣùgbọ́n àwọn kankan wà tó jẹ́ pé gbogbo yín lè má fọkàn sí. Ẹ wo ìwara tí Àfíìsì Abíọ́dún tó ra wọlé nínú sinimá yìí, ẹ rí pé òun ni láńlọ́ọ̀dù, ṣùgbọ́n mo rẹ́kọ̀ọ́ kankan sí kejì kan lára rẹ̀. Ṣé rí nǹkan tí wọn ò bá ti pè wá sí mọ́ dà sí
tá bá lè ṣe àwọn ìwà yìí lójú ayé ẹ̀rí pààyàn ní pírọ́blẹ́mù. Gbogbo àwọn nǹkan tí wọ́n bá ti pè ọ́ sí tí wọn ò pè ọ́ sí mọ́ dá sí, èyí tí wọ́n bá pè ọ́ sí ni ọ dá sí. ẹ̀rí bàbá láńlọ́ọ̀dù yìí kẹ́ ẹ mọ̀ jà kẹ́ ẹ mọ̀ para yín kẹ́ ẹ mọ̀ góra yín lọ́bẹ̀ ká dá sí. as far as tẹ́ ẹ bá ti fẹjọ́ lọ ìtẹ́ ẹ bá ti fẹjọ́ lọ ó ní ọba yín dá sí. sẹ́rí tá a bá lè mọ wúrú wà báyìí kì í ṣe wà wèrè o, ṣùgbọ́n tá a bá lè mọ wúrú wà báyìí ẹ̀rí pàápẹ̀ láyé ẹ̀mí owó sì gùn. bẹ́ẹ̀ ni ìtí ẹ bá pè ọ́ sí ni ọ dá sí, ìtí wọn bá pè ọ́ sí mọ́ dá sí. gbogbo àwọn nǹkan yìí ló jẹ́ bí ẹ̀kọ́ tó wà nínú sinimá Òkúta Ẹ̀là. apá kìíní lẹ ti wò, tẹ́ bá fẹ́ wo apá kejì àkọ́kọ́ ẹ kọ́kọ́ subscribe sórí channel yìí, ẹlẹ́ẹ̀kejì ẹ like post yìí kẹ́ share rẹ̀, ẹ wá bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch Òkúta Ẹ̀là part 2, ẹ comment bẹ́ẹ̀. iye comment tẹ́ bá comment láàfin mọ̀ pé ẹ ti ṣetán láti wo Òkúta Ẹ̀là part 2 látọwọ́ Ọmọ́tọ́ṣọ̀ ńláfi tètè bá yín gbé bọ́ta. tẹ́ bá wá fẹ́ wo part 2 after tẹ́ bá comment tán tẹ́ share tẹ́ subscribe, ẹ wá bọ́ sínú description link kan wà ńbẹ̀ àwa la ní ẹ̀yin la fi bẹ́ fún, ẹ click link yẹn, link yìí ni ó gbé yín lọ síbi tẹ́ ti wo sinimá Òkúta Ẹ̀là apá kejì. ọ̀kan tó dàbí ẹ̀kọ́ ni nínú sinimá Òkúta Ẹ̀là tí mo mọ̀ pé ẹ̀yin lè mọ̀ fọkàn sí, ó ní ẹ̀bùn. ṣé rí àwọn ẹ̀bùn kan wà tó yẹ pé Ọlọ́run fi fún wa láti jẹ́ pé ká mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sí wa lọ́jọ́ iwájú, ṣùgbọ́n àwọn míì kọ̀ bí ara sí i. tẹ́ bá wo irú pàtíkùlà ẹ̀bùn tí Ọlọ́run fún àwọn Yétúndé àti ìkejì rẹ̀ ni wípé àlá nǹkan tí ó ṣẹlẹ̀ sí i lọ́jọ́ iwájú Ọlọ́run sì fi hàn yín, ẹ̀ sì kọ̀ bí ara sí i. torí tó bá ṣe wípé ẹni tó jẹ́ pé ó nímọ̀ ẹ̀mí mímọ́ ó nímọ̀ Ọlọ́run ẹ̀yìn irú kan yẹn tó lọ sọ fún un tó sì tó wá rí lójú ayé tó sì tó wá rápẹ̀rẹ̀ rẹ̀, yóò mọ̀ wípé irú ìjà tí wọ́n ń jà yẹn kò yẹ kó wọ́n bọ́ ta sí. gbogbo àwọn nǹkan yìí ó jẹ́ wípé èèyàn téèyàn bá súnmọ́ gbà èèyàn ó mọ̀ wípé àmì ni. Ọlọ́run sì sábà fáwọn èèyàn tó pọ̀ nírú ẹ̀bùn bẹ́ẹ̀, ṣùgbọ́n wọ́n tọ́lọ́run bá wá fún tó bá wá kọ bí etí ikún sí tó bá wò pé a kò ní mí ní àlá lásán ni ó wà jìyà rẹ̀. bẹ́ẹ̀ ni ṣé rí gbogbo àwọn nǹkan yìí ló wà nínú sinimá Òkúta Ẹ̀là. a ti wo apá kìíní, ẹ̀yin tẹ́ ti wo apá kìíní ẹ tẹ́ sáré lọ wo apá kejì láti ṣe bọ́ta yìí, a ti fẹ́ gbé bọ́ta láti wá wo apá kejì, a ti ṣetán a ti parí ẹ̀. ṣùgbọ́n láti wo apá kejì ẹ subscribe sórí channel yìí, ẹ like post yìí kẹ́ share rẹ̀. tẹ́ bá ti share rẹ̀ tán ẹ bọ́ nu comment section kẹ́ sọ pé ready to watch Òkúta Ẹ̀là part 2, ẹ wá bọ́ síbi description wa ẹ click ẹ link tó wà ńbẹ̀ ẹ̀yìn oníògbé lọ síbi tẹ́tì wo Òkúta Ẹ̀là apá kejì. ọ̀kan tó wá dàbí ẹ̀kọ́ ni wípé ṣé rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ wípé tí wọ́n bá ti gbé sípò ọ̀la ni máa fi rí ọmọlàkejì jẹ ni. òun ni character manager yẹn, manager hotel lásán manager hotel. tó bá wá jẹ́ manager BTC company ńkọ́, àbí tó jẹ́ manager Chevron or Dangote refinery, irú èèyàn wo ló bá jẹ́? sẹ́rí gbogbo èèyàn tí wọ́n bá ti jẹ́ wípé tí wọ́n bá ti gbé nǹkan fún wọn tí wọ́n ti wà nípò ọlá ipò ọlà, ẹ rí wípé àwọn ẹlòmíín máa ń sí wàhù irú ẹni wúwà manager yẹn. èèyàn bí ẹni bí òfò ni irú àwọn èèyàn báwọn òun ni Alhaji Muideen Bello kọ́lọ̀ndẹ̀lẹ̀ fún bàbá ìní ọmọ gbé sípè nígbà gbé ọ sípò ọlá tó kàn jẹ́ general manager lásán hòtẹ́ẹ̀lì lásán ni ẹ fi ọ ṣe manager rẹ, tó jẹ́ pé gbogbo ọmọ iṣẹ́ tí ò bá ti mẹ́yìn lẹ̀ ọ́ sáàkì ẹ̀ ni. ṣé bọ́lọ̀ ń ṣe ni a mọ̀ ṣe nìyẹn. irú àwọn èèyàn báwọn ẹni bí ẹni òfò tí ò yẹ láwùjọ ni wọ́n. irú àwọn ìwà báyìí ò dáa láwùjọ, ìwà tí sì máa tú lé ni. ẹni tó bá ti wá jẹ pé tí ò bá ti mẹ́yìn lẹ̀ báyìí ọ́ sàn blọ́kì ni ó ní wọ́n gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ̀yìn yòó. nítorí irú àwọn bẹ́ẹ̀ bá ti rí ó yẹ wọn mọ̀ ọmọràn ni. gbogbo àwọn nǹkan yìí ló dàbí ẹ̀kọ́ nínú sinimá Òkúta Ẹ̀là. apá kìíní lẹ ti wò ẹ́ tó kọ apá kejì, àti ṣe apá kejì tán àti po papọ̀ àti mi pọ̀, ó kù ká bá yín gbé jáde láti wá rẹ́dì láti bá yín gbà jáde. afẹ́mọ̀ bóyá yín gangan retí rẹ̀ láti wá apá kejì Òkúta Ẹ̀là. ẹ subscribe sórí channel yìí náà, nǹkan àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ sí nìyẹn. tẹ́ bá ti subscribe tán ẹ like post yìí kẹ́ share rẹ̀, kẹ́ wá bọ́ síbi description wa ẹ rí líǹkì kan bẹ́ẹ̀, líǹkì yìí líǹkì yìí ẹ kílíkì ẹ ìní ó gbé lọ síbi tẹ́tí wo sinimá Òkúta Ẹ̀là apá kejì. ẹ wá bọ́ sínú comment section kẹ́ ẹ lọ wọ kẹ́ ẹ comment kẹ́ ẹ sọ pé ready to watch Òkúta Ẹ̀là part 2. iye comment tá a bá ti láti mọ̀ pé ẹ̀yin tiwa ẹ ti ṣetán láti wo sinimá Òkúta Ẹ̀là apá kejì. sinimá tó gáyàtà tó lálàáfíà ní tẹ́ gbọ́dọ̀ míìsì, ẹ lọ wò ó látọwọ́ Ọmọ́tọ́ṣọ̀. ẹ káàbọ̀ padà sí ìkànnì yìí. gbogbo ẹ̀yin tẹ́ ti ń bá wa bọ̀ láti ọjọ́ tó ti pẹ́ tẹ́ ti mọ̀ wípé gbogbo ọjọ́ tá a bá ti mú sinimá oríṣiríṣi wá sí orí ìkànnì yìí, ẹ ti mọ̀ wípé gbogbo sinimá tá a máa mú wá àwọn sinimá tó lálàáfíà ní sinimá tó lámìlaka, sinimá tó jẹ́ pé débẹ̀ kọ̀ǹfàmù ní òun ni gbogbo àwọn sinimá tá a máa mú wá fún yín. sinimá wo náà la tún wá mú wá fún yín lọ́jọ́ tòní? sinimá náà ni Òkúta Ẹ̀là apá kejì.
ẹ ti wo òkúta ẹ̀là apá kìíní, ṣùgbọ́n láti wo òkúta ẹ̀là apá kejì ẹ subscribe sórí channel yìí, ẹ like post yìí kẹ́ share rẹ̀, ẹ wá bọ́ sínú comment section kẹ́ ẹ sọ pé ready to watch òkúta ẹ̀là part 2 ó kẹ́ ẹ kọ pé ready to watch òkúta ẹ̀là part 2. Ṣé rí sinimá òkúta ẹ̀là yìí ló wá láti ọwọ́ Ọmọ́tọ̀ṣọ́. Ẹ sì ti mọ̀ pé sinimá tó bá wá látọwọ́ Ọmọ́tọ̀ṣọ́ sinimá tó lálàáfíà tó láàmìlàaka ni. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé sinimá táwa bá ti bá yín gbé wá sinimá tó ṣe kíni tó lọ fà ni. Ẹ ti wo sinimá òkúta ẹ̀là apá kìíní, mo ti mọ̀ pé ẹ mọ̀ pé ó lọ fà. Apá kejì àti wá bá yín ṣe bọ́ta àti pèlú ẹ̀ lẹ́tà àti ìyá ó ti ṣeéṣe ó ti dù pé ká gbé bọ́ta fún yín ká lè bá wa mọ̀ pé yín ti wá ẹ ti ṣetán láti wo òkúta ẹ̀là. Àkọ́kọ́ nǹkan tẹ́ kọ́kọ́ ṣe ni wípé ẹ subscribe sórí channel yìí. Tẹ́ bá ti subscribe tán ẹ like post yìí kẹ́ share rẹ̀. Tẹ́ bá ti like post yìí tẹ́ share tẹ́ wá bọ́ sínú comment section kẹ́ kọ pé ready to watch òkúta ẹ̀là part 2. Tẹ́ bá ti kọ bẹ́ẹ̀ tán ẹ wá bọ́ síbi description wa ẹ rí líǹkì kan bẹ́ẹ̀, líǹkì yìí ni ó gbé lọ síbi tẹ́ ti wo sinimá òkúta ẹ̀là part 2. Tó bá ṣe wípé ẹ̀yin ti wo part 1 part 2 lẹ́ ń retí, ẹ bọ́ sínú comment section kẹ́ like kẹ́ share kẹ́ subscribe sórí channel yìí, ẹ wá kílíkì líǹkì tó wà níbi description wa ẹ rí líǹkì yìí ni ó gbé lọ síbi tẹ́ ti wo sinimá òkúta ẹ̀là part 2 tẹ́yin fẹ́ wò. Mi ò fẹ́ dá yín lágara torí gbogbo sinimá tí mo fẹ́ bá yín mú wá lọ́sẹ̀ yìí ó gbọ́dọ̀ jẹ́ sinimá tó máa lágbára tó máa milẹ̀ títí sinimá tẹ́yin go gbádùn ni. Ẹ sì mọ̀ pé gbogbo sinimá tí n bá ti mú wá fún yín báyìí débẹ̀ kọ̀ fáàmù ni kò ṣeré inú rẹ̀. Gbogbo eléyìí ló wá mú mi rántí wípé òkúta ẹ̀là part 2 yìí ẹ ti wo part 2 ẹ ti rí bó ṣe lọ, mo sì mọ̀ wípé ẹ̀yin gan ẹ̀ ń jẹ́ gbádùn rẹ̀ lọ́wọ́ wípé sinimá yìí sinimá tó lọ fáà ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ wá wo nǹkan tí mo rí nínú sinimá ni wípé kò sí anybody tó bá lè ṣe kíni tó ṣe sinimá bọ́ta. Ẹ rí wípé kò sí òun nìkan ló dá sí. Gbogbo àwọn tí wọ́n wá gbárùkù ti Ọmọ́tọ̀ṣọ́ tí wọ́n ṣe sinimá òkúta ẹ̀là bọ́ta, ó yẹ ká máa dárúkọ wọn ká máa lù wọ́n lọ́gọ̀ ẹnu torí pé kíni Yorùbá bọ̀ wọ́n ní yìnyínyìnyín kẹ́ni lè ṣe mí. Tẹ́ bá sì wo gbogbo àwọn tó act nínú sinimá yìí ẹ rí wípé wọ́n farabalẹ̀ ṣiṣẹ́ nínú sinimá yìí, wọ́n farabalẹ̀. Dámilọ́lá Ọmọ́tọ̀ṣọ́ fúnra rẹ̀ òun ló play character Dámi. Yétúndé Barnabas òun ló play character Yétúndé. Ṣé wá rí Abíọ́lá Ajíbíkẹ́ òun ló play character Kúkúrúdù. Ṣé wá rí Àfíìsì Abíọ́dún ló play character Bàbá Láńlọ́ọ̀dù. Fẹ́rànmi Ọ̀yálówó òun ló ṣe manager. Kìkì Bákàrè Rúbì Ọmọta. Fẹ́mi Akínyẹmí Dáre. Olúwakẹ́mi Ìyàndá Àjọkẹ́. Adébáyọ̀ Àfíìsì character Làwà. Nífẹ̀mí Bọ́lájí Kíkẹ́. Tóyè Adéfìlà Tọ́lá. Àfíìsì Abíọ́dún àti Nífẹ̀mí Bọ́lájí Kíkẹ́, Tóyè Adéfìlà Tọ́lá, Káyọ̀dé Olúdáyọ̀ Ṣùgàbù, Tọ́pẹ́ Ọláìyá Bírù, Oyinlọlá Ọpẹ́yẹmí ló play character Fẹ́mi, Tèmítọ́pẹ́ Òṣàgbàmí ló play character Clenty, Bímbọ́ Ọlárẹ̀wájú fake prophet tí sọ̀sọ̀kúsọ lẹ́nu, Ọláìdé Adébáyọ̀ òun ló play character Abẹ́gà Olójúkan, Tèmídáyọ̀ Ọmọ́sọ̀tọ́ṣọ̀ òun ló play character àlejò tí ń wá ọ̀nà káàkiri, Tèmítọ́pẹ́ òun ló ṣe character Clenty. Sẹ́wárí di méjì Ọmọ́tọ̀ṣọ́ ní Jàre, Samuel Díà, Àfíìsì Babalọ́lá òun ló play character Student, Ọlákúnlé Rájí òun ló play character Arúgbó Boys, Bùkọ́lá Ọlátúnjí ló play character Dára, Ọ̀ṣọ́lápẹ̀mí Sèrè Àyọ̀ká. Sẹ́wárí Olúgbénga Ẹ̀tàn ló play character Officer, Kẹ́hìndé Ìṣọ̀lá ara àwọn officer náà ni. Sẹ́rí gbogbo àwọn nǹkan tí mo fẹ́ sọ fún yín lórí sinimá yìí mi fẹ́ gbá yín lákòókò torí ẹ̀ ni mo fi sọ ní kánmọ́nkóbó torí mo fẹ́ jẹ́ wípé kẹ́ sáré sọ fún yín kó ti kíni kẹ́ tètè gbọ́ sórí kẹ́ kíni kẹ́ lè tètè wo sinimá òkúta ẹ̀là yìí apá kejì tá a fẹ́ bá yín gbé jáde. Ẹ ti wo apá kìíní láti wá wo apá kejì, eléyìí ní sísẹ̀ntẹ̀lé bẹ́ẹ̀ sì wo apá kejì. Àkọ́kọ́ ẹ kọ́kọ́ subscribe sórí channel yìí, ẹlẹ́ẹ̀kejì ẹ like post yìí ẹ share rẹ̀, ẹ wá bọ́ sínú description wa tẹ́ bá ti bọ́ bẹ̀ ẹ like post yìí kẹ́ share rẹ̀, ẹ wá comment sínú comment section kẹ́ sọ wípé ready to watch òkúta ẹ̀là part 2. Ẹ̀yin tó bá ṣe pé part 1 lẹ fẹ́ wo ẹ sọ pé ready to watch òkúta ẹ̀là part 1. Ẹ wá bọ́ síbi description link tẹ́ bá ń bẹ̀ ẹ kílíkì link yẹn, link yìí ni ó gbé lọ síbi tẹ́ ti wo sinimá òkúta ẹ̀là apá kejì. Tẹ́ bá wo oríṣiríṣi ẹ̀kọ́ tí sinimá òkúta ẹ̀là kọ́ wa, ṣùgbọ́n àwọn kankan wà tó jẹ́ pé gbogbo yín lè má fọkàn sí. Ẹ wo ìwà tí Àfíìsì Abíọ́dún tó ra wọlé nínú sinimá yìí, ẹ rí pé òun ni láńlọ́ọ̀dù, ṣùgbọ́n mo rẹ́kọ̀ọ́ kankan sí kejì kan lára rẹ̀. Ṣé rí nǹkan tí wọn ò bá ti pè wá sí mọ́dà sí
tá bá lè ṣe àwọn ìwà yìí lójú ayé ẹ̀rí pààyàn ní pírọ́blẹ́mù. Gbogbo àwọn nǹkan tí wọ́n bá ti pè ọ́ sí tí wọn ò pè ọ́ sí mọ́ dá sí, èyí tí wọ́n bá pè ọ́ sí ni ọ dá sí. ẹ̀rí bàbá láńlọ́ọ̀dù yìí kẹ́ ẹ mọ̀ jà kẹ́ ẹ mọ̀ para yín kẹ́ ẹ mọ̀ góra yín lọ́bẹ̀ ká dá sí. as far as tẹ́ ẹ bá ti fẹjọ́ lọ ìtẹ́ ẹ bá ti fẹjọ́ lọ ó ní ọba yín dá sí. sẹ́rí tá a bá lè mọ wúrú wà báyìí kì í ṣe wà wèrè o, ṣùgbọ́n tá a bá lè mọ wúrú wà báyìí ẹ̀rí pàápẹ̀ láyé ẹ̀mí owó sì gùn. bẹ́ẹ̀ ni ìtí ẹ bá pè ọ́ sí ni ọ dá sí, ìtí wọn bá pè ọ́ sí mọ́ dá sí. gbogbo àwọn nǹkan yìí ló jẹ́ bí ẹ̀kọ́ tó wà nínú sinimá Òkúta Ẹ̀là. apá kìíní lẹ ti wò, tẹ́ bá fẹ́ wo apá kejì àkọ́kọ́ ẹ kọ́kọ́ subscribe sórí channel yìí, ẹlẹ́ẹ̀kejì ẹ like post yìí kẹ́ share rẹ̀, ẹ wá bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch Òkúta Ẹ̀là part 2, ẹ comment bẹ́ẹ̀. iye comment tẹ́ bá comment láàfin mọ̀ pé ẹ ti ṣetán láti wo Òkúta Ẹ̀là part 2 látọwọ́ Ọmọ́tọ́ṣọ̀ ńlá fi tètè bá yín gbé bọ́ta. tẹ́ bá wá fẹ́ wo part 2 after tẹ́ bá comment tán tẹ́ share tẹ́ subscribe, ẹ wá bọ́ sínú description link kan wà ńbẹ̀ àwa la ní ẹ̀yin la fi bẹ́ fún, ẹ click link yẹn, link yìí ni ó gbé yín lọ síbi tẹ́ ti wo sinimá Òkúta Ẹ̀là apá kejì. ọ̀kan tó dàbí ẹ̀kọ́ ni nínú sinimá Òkúta Ẹ̀là tí mo mọ̀ pé ẹ̀yin lè mọ̀ fọkàn sí ó ní ẹ̀bùn. ṣe rí àwọn ẹ̀bùn kan wà tó yẹ pé Ọlọ́run fi fún wa láti jẹ́ pé ká mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sí wa lọ́jọ́ iwájú, ṣùgbọ́n àwọn míì kọ̀ bí ara sí i. tẹ́ bá wo irú pàtíkùlà ẹ̀bùn tí Ọlọ́run fún àwọn Yétúndé àti ìkejì rẹ̀ ni wípé àlá nǹkan tí ó ṣẹlẹ̀ sí i lọ́jọ́ iwájú Ọlọ́run sì fi hàn yín ẹ̀ sì kọ̀ bí ara sí i. torí tó bá ṣe wípé ẹni tó jẹ́ pé ó nímọ̀ ẹ̀mí mímọ́ ó nímọ̀ Ọlọ́run ẹ̀yìn irú kan yẹn tó lọ sọ fún un tó sì tó wá rí lójú ayé tó sì tó wá rápẹ̀rẹ̀ rẹ̀ yóò mọ̀ wípé irú ìjà tí wọ́n ń jà yẹn kò yẹ kó wọ́n bọ́ ta sí. gbogbo àwọn nǹkan yìí ó jẹ́ wípé èèyàn téèyàn bá súnmọ́ gbà èèyàn ó mọ̀ wípé àmì ni. Ọlọ́run sì sábà fún àwọn èèyàn tó pọ̀ nírú ẹ̀bùn bẹ́ẹ̀, ṣùgbọ́n wọ́n tọ́lọ́ ń bá wá fún tó bá wá kọ bí etí ikún sí i tó bá wò pé a kò ní mí ní àlà lásán ni ó wà jìyà rẹ̀. bẹ́ẹ̀ ni ṣé rí gbogbo àwọn nǹkan yìí ló wà nínú sinimá Òkúta Ẹ̀là. a ti wo apá kìíní, ẹ̀yin tẹ́ ti wo apá kìíní ẹ tẹ́ sáré lọ wo apá kejì láti ṣe bọ́ta yìí a ti fẹ́ gbé bọ́ta. láti wá wo apá kejì a ti ṣetán a ti parí ẹ̀, ṣùgbọ́n láti wo apá kejì ẹ subscribe sórí channel yìí, ẹ like post yìí kẹ́ share rẹ̀. tẹ́ bá ti share rẹ̀ tán ẹ bọ́ nu comment section kẹ́ sọ pé ready to watch Òkúta Ẹ̀là part 2, ẹ wá bọ́ síbi description wa ẹ click ẹ link tó wà ńbẹ̀ ẹ̀yìn òní ò gbé lọ síbi tẹ́ ti wo Òkúta Ẹ̀là apá kejì. ọ̀kan tó tún wá dàbí ẹ̀kọ́ ni wípé ṣé rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ wípé tí wọ́n bá ti gbé sípò ọ̀la ìmọ̀ fi rí ọmọlàkejì jẹ ni. òun ni character manager yẹn, manager hotel lásán manager hotel. tó bá wá jẹ́ manager BTC company ńkọ́, àbí tó jẹ́ manager Chevron Dangote refinery, irú èèyàn wo ló bá jẹ́? sẹ́rí gbogbo èèyàn tí wọ́n bá ti jẹ́ wípé tí wọ́n bá ti gbé nǹkan fún wọn tí wọ́n ti wà nípò ọlá ipò ọlà ẹ rí wípé àwọn ẹlòmíì máa ń sí wàhù irú ẹni wúwà manager yẹn èèyàn bí ẹni bí òfò ni irú àwọn èèyàn báwọn òun ni Alhaji Muideen Bello kọ́lọ̀ndẹ̀lẹ̀ fún bàbá ìní ọmọ gbé sípè nígbà gbé ọ sípò ọlá tó kàn jẹ́ general manager lásán hòtẹ́ẹ̀lì lásán ni ẹ fi ọ ṣe manager rẹ tó jẹ́ pé gbogbo ọmọ iṣẹ́ tí ò bá ti mẹ́yìn lẹ̀ ọ́ sáàkì ẹ̀ ni ṣé bọ́lọ́ ṣe ni a mọ̀ ṣe nìyẹn. irú àwọn èèyàn bá ẹni bí ẹni òfò tí ò yẹ láwùjọ ni wọ́n. irú àwọn ìwà báyìí ò dá láwùjọ, ìwà tí sì máa tú lé ni. ẹni tó bá ti wá jẹ pé tí ò bá ti mẹ́yìn lẹ̀ báyìí ọ́ sàn blọ́kì ni ó ní wọ́n gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ̀yìn yòó nítorí irú àwọn bẹ́ẹ̀ bá ti rí ó yẹ wọn mọ̀ ọmọràn ni. gbogbo àwọn nǹkan yìí ló dàbí ẹ̀kọ́ nínú sinimá Òkúta Ẹ̀là. apá kìíní lẹ ti wò ẹ́ tó kọ apá kejì àti ṣe apá kejì tán àti po papọ̀ àti mi pọ̀ ó kù ká bá yín gbé jáde láti wá rẹ́dì láti bá yín gbà jáde. afẹ́mọ̀ bóyá yín gangan retí rẹ̀ láti wá apá kejì Òkúta Ẹ̀là. ẹ subscribe sórí channel yìí náà nǹkan àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ sí nìyẹn. tẹ́ bá ti subscribe tán ẹ like post yìí kẹ́ share rẹ̀ kẹ́ wá bọ́ síbi description wa ẹ rí líǹkì kan bẹ́ẹ̀ líǹkì yìí líǹkì yìí ẹ click ẹ ìní ó gbé lọ síbi tẹ́tí wo sinimá Òkúta Ẹ̀là apá kejì. ẹ wá bọ́ sínú comment section kẹ́ ẹ lọ wọ kẹ́ comment kẹ́ sọ pé ready to watch Òkúta Ẹ̀là part 2. iye comment tá a bá ti láti mọ̀ pé ẹ̀yin ti wá ẹ ti ṣetán láti wo sinimá Òkúta Ẹ̀là apá kejì. sinimá tó gáyàtà tó lálàáfíà ní tẹ́ gbọ́dọ̀ mísì ẹ lọ wò ó látọwọ́ Ọmọ́tọ́ṣọ̀. ẹ káàbọ̀ padà sí ìkànnì yìí. gbogbo ẹ̀yin tẹ́ ti ń bá wa bọ̀ láti ọjọ́ tó ti pẹ́ tẹ́ ti mọ̀ wípé gbogbo ọjọ́ tá a bá ti mú sinimá oríṣiríṣi wá sí orí ìkànnì yìí ẹ ti mọ̀ wípé gbogbo sinimá tá a máa mú wá àwọn sinimá tó lálàáfíà ní sinimá tó lámìlaka sinimá tó jẹ́ pé débẹ̀ kọ̀ǹfàmù ni òun ni gbogbo àwọn sinimá tá a máa mú wá fún yín. sinimá wo náà la tún wá mú wá fún yín lọ́jọ́ tòní? sinimá náà ni Òkúta Ẹ̀là apá kejì.
ẹ ti wo òkúta ẹ̀là apá kìíní, ṣùgbọ́n láti wo òkúta ẹ̀là apá kejì ẹ subscribe sórí channel yìí, ẹ like post yìí kẹ́ share rẹ̀, ẹ wá bọ́ sínú comment section kẹ́ ẹ sọ pé ready to watch òkúta ẹ̀là part 2 ó kẹ́ ẹ kọ pé ready to watch òkúta ẹ̀là part 2. Sẹ́ẹ̀rí sinimá òkúta ẹ̀là yìí ló wá láti ọwọ́ Ọmọ́tọ̀ṣọ́. Ẹ sì ti mọ̀ pé sinimá tó bá wá látọwọ́ Ọmọ́tọ̀ṣọ́ sinimá tó lálàáfíà tó láàmìlàaka ni. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé sinimá táwa bá ti bá yẹn gbé wá sinimá tó ṣe kíni tó lọ fà ni. Ẹ ti wo sinimá òkúta ẹ̀là apá kìíní, mo ti mọ̀ pé ẹ mọ̀ pé ó lọ fà. Apá kejì àti wá bá yín ṣe bọ́ta, àti pèlú ẹ̀ lẹ́tà àti ìyá ó ti ṣeéṣe, ó ti dù pé ká gbé bọ́ta fún yín. Ká lè bá wa mọ̀ pé yẹn ti wá ẹ ti ṣetán láti wo òkúta ẹ̀là. Àkọ́kọ́ nǹkan tẹ́ kọ́kọ́ ṣe ni wípé ẹ subscribe sórí channel yìí. Tẹ́ bá ti subscribe tán, ẹ like post yìí kẹ́ share rẹ̀. Tẹ́ bá ti like post yìí tẹ́ share, tẹ́ wá bọ́ sínú comment section kẹ́ kọ pé ready to watch òkúta ẹ̀là part 2. Tẹ́ bá ti kọ bẹ́ẹ̀ tán, ẹ wá bọ́ síbi description wa, ẹ rí líǹkì kan bẹ́ẹ̀, líǹkì yìí ni ó gbé lọ síbi tẹ́ ti wo sinimá òkúta ẹ̀là part 2. Tó bá ṣe wípé ẹ̀yin ti wo part 1 part 2 lẹ́ ń retí, ẹ bọ́ sínú comment section kẹ́ like kẹ́ share kẹ́ subscribe sórí channel yìí, ẹ wá kílíkì líǹkì tó wà níbi description wa, ẹ rí líǹkì yìí ni ó gbé lọ síbi tẹ́ ti wo sinimá òkúta ẹ̀là part 2 tẹ́yin fẹ́ wò. Mi ò fẹ́ dá yín lágara torí gbogbo sinimá tí mo fẹ́ bá yín mú wá lọ́sẹ̀ yìí ó gbọ́dọ̀ jẹ́ sinimá tó máa lágbára tó máa milẹ̀ títí. Sinimá tẹ́yin go gbádùn ni. Ẹ sì mọ̀ pé gbogbo sinimá tí n bá ti mú wá fún yín báyìí débẹ̀ kọ̀ fáàmù ni, kò ṣeré inú rẹ̀. Gbogbo eléyìí ló wá mú mi rántí wípé òkúta ẹ̀là part 2 yìí, ẹ ti wo part 2 ẹ ti rí bó ṣe lọ, mo sì mọ̀ wípé ẹ̀yin gan ẹ̀ ń jẹ́ gbádùn rẹ̀ lọ́wọ́ wípé sinimá yìí sinimá tó lọ fáà ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ wá wo nǹkan tí mo rí nínú sinimá ni wípé kò sí anybody tó bá lè jẹ́ kíni tó ṣe sinimá bọ́ta. Ẹ rí wípé kò sí òun nìkan ló dá sí. Gbogbo àwọn tí wọ́n wá gbárùkù ti Ọmọ́tọ̀ṣọ́ tí wọ́n ṣe sinimá òkúta ẹ̀là bọ́ta, ó yẹ ká máa dárúkọ wọn ká máa lù wọ́n lọ́gọ ẹnu torí pé kíni Yorùbá bọ̀ wọ́n ní yìnyínyìnyín kẹ́ni lè ṣe mí. Tẹ́ bá sì wo gbogbo àwọn tó act nínú sinimá yìí, ẹ rí wípé wọ́n farabalẹ̀ ṣiṣẹ́ nínú sinimá yìí, wọ́n farabalẹ̀. Dámilọ́lá Ọmọ́tọ̀ṣọ́ fúnra rẹ̀ òun ló play character Dámi. Yétúndé Barnabas òun ló play character Yétúndé. Ṣẹ̀wárí Abíọ́lá Ajíbíkẹ́ òun ló play character Kúkúrúdù. Ṣẹ̀wárí Àfíìsì Abíọ́dún ló play character Bàbá Láńlọ́ọ̀dù. Fẹ́rànmi Ọ̀yálówó òun ló ṣe manager. Kìkì Bákàrè Rúbì Ọmọta. Fẹ́mi Akínyẹmí Dáre. Olúwakẹ́mi Ìyàndá Àjọkẹ́. Adébáyọ̀ Àfíìsì character Làwà. Nífẹ̀mí Bọ́lájí Kíkẹ́. Tóyè Adéfìlà Tọ́lá. Àfíìsì Abíọ́dún àti Nífẹ̀mí Bọ́lájí Kíkẹ́, Tóyè Adéfìlà Tọ́lá, Káyọ̀dé Olúdáyọ̀ Ṣùgàbù, Tọ́pẹ́ Ọláìyá Bírù, Oyinlọlá Ọpẹ́yẹmí ló play character Fẹ́mi, Tèmítọ́pẹ́ Òṣàgbàmí ló play character Clenty, Bímbọ́ Ọlárẹ̀wájú fake prophet tí sọ̀sọ̀kúsọ lẹ́nu, Ọláìdé Adébáyọ̀ òun ló play character Abẹ́gà Olójúkan, Tèmídáyọ̀ Ọmọ́sọ̀tọ̀ṣọ̀ òun ló play character àlejò tí ń wá ọ̀nà káàkiri, Tèmítọ́pẹ́ òun ló ṣe character Clenty. Ṣẹ̀wárí di méjì Ọmọ́tọ̀ṣọ́ ní Jàre, Samuel Díà, Àfíìsì Babalọ́lá òun ló play character Student, Ọlákúnlé Rájí òun ló play character Arúgbó Boys, Bùkọ́lá Ọlátúnjí ló play character Dára, Ọ̀ṣọ́lápẹ̀mí Sèrè Àyọ̀ká. Ṣẹ̀wárí Olúgbénga Ẹ̀tàn ló play character Officer, Kẹ́hìndé Ìṣọ̀lá ara àwọn officer náà ni. Ṣẹ́rí gbogbo àwọn nǹkan tí mo fẹ́ sọ fún yín lórí sinimá yìí mi fẹ́ gbà yín lákòókò torí ẹ̀ ni mo fi sọ ní kánmọ́nkóbó torí mo fẹ́ jẹ́ wípé kẹ́ sáré sọ fún yín kó ti kíni kẹ́ tètè gbọ́ sórí kẹ́ kíni kẹ́ lè tètè wo sinimá òkúta ẹ̀là yìí apá kejì tá a fẹ́ bá yín gbé jáde. Ẹ ti wo apá kìíní, láti wá wo apá kejì eléyìí ní sísẹ̀ntẹ̀lé bẹ́ẹ̀ sì wo apá kejì. Àkọ́kọ́ ẹ kọ́kọ́ subscribe sórí channel yìí, ẹlẹ́ẹ̀kejì ẹ like post yẹ share rẹ̀, ẹ wá bọ́ sínú description wa, tẹ́ bá ti bọ́ bẹ̀ ẹ like post yìí kẹ́ share rẹ̀, ẹ wá comment sínú comment section kẹ́ sọ wípé ready to watch òkúta ẹ̀là part 2. Ẹ̀yin tó bá ṣe pé part 1 lẹ fẹ́ wo ẹ sọ pé ready to watch òkúta ẹ̀là part 1. Ẹ wá bọ́ síbi description link tẹ́ bá ń bẹ̀ ẹ kílíkì link yẹn, link yìí ni ó gbé lọ síbi tẹ́ ti wo sinimá òkúta ẹ̀là apá kejì. Tẹ́ bá wo oríṣiríṣi ẹ̀kọ́ tí sinimá òkúta ẹ̀là kọ́ wa, ṣùgbọ́n àwọn kankan wà tó jẹ́ pé gbogbo yín lè má fọkàn sí. Ẹ wo ìwà tí Àfíìsì Abíọ́dún tó ra wọlé nínú sinimá yìí, ẹ rí pé òun ni láńlọ́ọ̀dù, ṣùgbọ́n mo rẹ́kọ̀ọ́ kankan sí kejì kan lára rẹ̀. Ṣé rí nǹkan tí wọn ò bá ti pè wá sí mọ̀dà sí tá bá lè ṣe àwọn ìwà yìí lójú ayé ẹ̀rí pààyàn ní pírọ́blẹ́mù. Gbogbo àwọn nǹkan tí wọ́n bá ti pè ọ́ sí
tí wọn ò pè ọ́ sí mọ́ dá sí, èyí tí wọ́n bá pè ọ́ sí ni ọ dá sí. ẹ rí bàbá láńlọ́ọ̀dù yìí kẹ́ ẹ mọ̀ jà kẹ́ ẹ mọ̀ para yín kẹ́ ẹ mọ̀ góra yín lọ́bẹ̀ ká dá sí, as far as tẹ́ ẹ bá ti fẹjọ́ lọ ìtẹ́ ẹ bá ti fẹjọ́ lọ ó ní ọba yẹn dá sí. sẹ́rí tá a bá lè mọ wúrú wà báyìí kì í ṣe wà wèrè o, ṣùgbọ́n tá a bá lè mọ wúrú wà báyìí ẹ rí pàápẹ̀ láyé ẹ̀mí owó sì gùn. bẹ́ẹ̀ ni ìtí ẹ bá pè ọ́ sí ni ọ dá sí, ìtí wọn bá pè ọ́ sí mọ́ dá sí. gbogbo àwọn nǹkan yìí ló jẹ́ bí ẹ̀kọ́ tó wà nínú sinimá Òkúta Ẹ̀là. apá kìíní lẹ ti wò, tẹ́ bá fẹ́ wo apá kejì àkọ́kọ́ ẹ kọ́kọ́ subscribe sórí channel yìí, ẹlẹ́ẹ̀kejì ẹ like post yìí kẹ́ share rẹ̀, ẹ wá bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch Òkúta Ẹ̀là part 2, ẹ kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀. iye kọ́mẹ́ǹtì tẹ́ bá kọ́mẹ́ǹtì láàfin mọ̀ pé ẹ ti ṣetán láti wo Òkúta Ẹ̀là part 2 látọwọ́ Ọmọ́tọ́ṣọ̀ ńlá fi tètè bá yín gbé bọ́ta. tẹ́ bá wá fẹ́ wo part 2 after tẹ́ bá kọ́mẹ́ǹtì tán tẹ́ share tẹ́ subscribe, ẹ wá bọ́ sínú description líǹkì kan wà ńbẹ̀ àwa la ní ẹ̀yin la fi bẹ́ fún, ẹ kílìkì líǹkì yẹn, líǹkì yìí ni ó gbé lọ síbi tẹ́ ti wo sinimá Òkúta Ẹ̀là apá kejì. ọ̀kan tó tún dàbí ẹ̀kọ́ ni nínú sinimá Òkúta Ẹ̀là tí mo mọ̀ pé ẹ̀yin lè mọ̀ fọkàn sí, ó ní ẹ̀bùn. ṣe rí àwọn ẹ̀bùn kan wà tó yẹ pé Ọlọ́run fi fún wa láti jẹ́ pé ká mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sí wa lọ́jọ́ iwájú, ṣùgbọ́n àwọn míì kọ̀ bí ara sí i. tẹ́ bá wo irú pàtíkùlà ẹ̀bùn tí Ọlọ́run fún àwọn Yétúndé àti ìkejì rẹ̀ ni wípé àlá nǹkan tí ó ṣẹlẹ̀ sí i lọ́jọ́ iwájú Ọlọ́run sì fi hàn yín, ẹ̀ sì kọ̀ bí ara sí i. torí tó bá ṣe wípé ẹni tó jẹ́ pé ó nímọ̀ ẹ̀mí mímọ́ ó nímọ̀ Ọlọ́run ẹ̀yìn irú kan yẹn tó lọ sọ fún un tó sì tó wá rí lójú ayé tó sì tó wá rápẹ̀rẹ̀ rẹ̀, yóò mọ̀ wípé irú ìjà tí wọ́n ń jà yẹn kò yẹ kó wọ́n bọ́ tà sí. gbogbo àwọn nǹkan yìí ó jẹ́ wípé èèyàn téèyàn bá súnmọ́ gbà èèyàn ó mọ̀ wípé àmì ni. Ọlọ́run sì sábà fún àwọn èèyàn tó pọ̀ nírú ẹ̀bùn bẹ́ẹ̀, ṣùgbọ́n wọ́n tọ́lọ́ ń bá wá fún tó bá wá kọ bí etí ikún sí i tó bá wò pé a kò ní mí ní àlá lásán ni ó wà jìyà rẹ̀. bẹ́ẹ̀ ni ṣé rí gbogbo àwọn nǹkan yìí ló wà nínú sinimá Òkúta Ẹ̀là. a ti wo apá kìíní, ẹ̀yin tẹ́ ti wo apá kìíní ẹ tẹ́ sáré lọ wo apá kejì láti ṣe bọ́ta yìí, a ti fẹ́ gbé bọ́ta láti wá wo apá kejì, a ti ṣetán a ti parí ẹ̀. ṣùgbọ́n láti wo apá kejì ẹ subscribe sórí channel yìí, ẹ like post yìí kẹ́ share rẹ̀. tẹ́ bá ti share rẹ̀ tán ẹ bọ́ nu comment section kẹ́ sọ pé ready to watch Òkúta Ẹ̀là part 2, ẹ wá bọ́ síbi description wa ẹ click ẹ líǹkì tó wà ńbẹ̀ ẹ̀yìn oníògbé lọ síbi tẹ́ẹ̀tì wo Òkúta Ẹ̀là apá kejì. ọ̀kan tó tún wá dàbí ẹ̀kọ́ ni wípé ṣé rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ wípé tí wọ́n bá ti gbé sípò ọ̀la ni máa fi rí ọmọlàkejì jẹ ni. òun ni character manager yẹn, manager hotel lásán manager hotel. tó bá wá jẹ́ manager BTC company ńkọ́, àbí tó jẹ́ manager Chevron Dangote refinery, irú èèyàn wo ló bá jẹ́? sẹ́rí gbogbo èèyàn tí wọ́n bá ti jẹ́ wípé tí wọ́n bá ti gbé nǹkan fún wọn tí wọ́n ti wà nípò ọlá ipò ọlà, ẹ rí wípé àwọn ẹlòmíì máa ń sí wàhù irú ẹni wúwà manager yẹn. èèyàn bí ẹni bí òfò ni irú àwọn èèyàn báwọn òun ni Alhaji Muideen Bello kọ́lọ̀ndẹ̀lẹ̀ fún bàbá ìní ọmọ gbé sípè nígbà gbé ọ sípò ọlá tó kàn jẹ́ general manager lásán hòtẹ́ẹ̀lì lásán ni ẹ fi ọ ṣe manager rẹ, tó jẹ́ pé gbogbo ọmọ iṣẹ́ tí ò bá ti mẹ́yìn lẹ̀ ọ́ sáàkì ẹ̀ ni. ṣé bọ́lọ̀ ṣe ni a mọ̀ ṣe nìyẹn? irú àwọn èèyàn báwọn ẹni bí ẹni òfò tí ò yẹ láwùjọ ni wọ́n. irú àwọn ìwà báyìí ò dá láwùjọ, ìwà tí sì mọ́ túlé ni. ẹni tó bá ti wá jẹ pé tí ò bá ti mẹ́yìn lẹ̀ báyìí ọ́ sàn blọ́kẹ̀ ni ó ní wọ́n gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ̀yìn yòó. nítorí irú àwọn bẹ́ẹ̀ bá ti rí ó yẹ wọn mọ̀ ọmọràn ni. gbogbo àwọn nǹkan yìí ló dàbí ẹ̀kọ́ nínú sinimá Òkúta Ẹ̀là. apá kìíní lẹ ti wò ẹ́ tó kọ apá kejì, àti ṣe apá kejì tán àti po papọ̀ àti mí pọ̀, ó kù ká bá yín gbé jáde láti wá rẹ́dì láti bá yín gbà jáde. afẹ́mọ̀ bóyá yín gangan retí rẹ̀ láti wá apá kejì Òkúta Ẹ̀là. ẹ subscribe sórí channel yìí náà, nǹkan àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ sí nìyẹn. tẹ́ bá ti subscribe tán ẹ like post yìí kẹ́ share rẹ̀, kẹ́ wá bọ́ síbi description wa ẹ rí líǹkì kan bẹ́ẹ̀, líǹkì yìí líǹkì yìí ẹ kílìkì ẹ ìní ó gbé lọ síbi tẹ́tí wo sinimá Òkúta Ẹ̀là apá kejì. ẹ wá bọ́ sínú comment section kẹ́ ẹ lọ wọ kẹ́ comment kẹ́ sọ pé ready to watch Òkúta Ẹ̀là part 2. iye comment tá a bá ti láfi mọ̀ pé ẹ̀yin tiwa ẹ ti ṣetán láti wo sinimá Òkúta Ẹ̀là apá kejì. sinimá tó gáyàtà tó lálàáfíà ní tẹ́ gbọ́dọ̀ míìsì, ẹ lọ wò ó látọwọ́ Ọmọ́tọ́ṣọ̀. ẹ káàbọ̀ padà sí ìkànnì yìí. gbogbo ẹ̀yin tẹ́ ti ń bá wa bọ̀ láti ọjọ́ tó ti pẹ́ tẹ́ ti mọ̀ wípé gbogbo ọjọ́ tá a bá ti mú sinimá oríṣiríṣi wá sí orí ìkànnì yìí, ẹ ti mọ̀ wípé gbogbo sinimá tá a máa mú wá àwọn sinimá tó lálàáfíà ní sinimá tó lámìlaka, sinimá tó jẹ́ pé débẹ̀ kọ̀ǹfàmù ni òun ni gbogbo àwọn sinimá tá a máa mú wá fún yín. sinimá wo náà la tún wá mú wá fún yín lọ́jọ́ tòní? sinimá náà ni Òkúta Ẹ̀là apá kejì. ẹ ti wo Òkúta Ẹ̀là apá kìíní, ṣùgbọ́n láti wo Òkúta Ẹ̀là apá kejì
ẹ subscribe sórí channel yìí, ẹ like post yìí kẹ́ share rẹ̀. Ẹ wá bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch Òkúta-Ẹ̀là part 2 or kẹ́ kọ pé ready to watch Òkúta-Ẹ̀là part 2. Ṣé rí sinimá Òkúta-Ẹ̀là yìí ló wá láti ọwọ́ Ọmọ́tọ̀ṣọ́. Ẹ sì ti mọ̀ pé sinimá tó bá wá látọwọ́ Ọmọ́tọ̀ṣọ́ sinimá tó lálàáfíà tó láàmìlàaka ni. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé sinimá táwa bá ti bá yín gbé wá sinimá tó ṣe kíni tó lọ fà ni. Ẹ ti wo sinimá Òkúta-Ẹ̀là apá kìíní, mo ti mọ̀ pé ẹ mọ̀ pé ó lọ fà. Apá kejì àti wá bá yín ṣe bọ́ta àti pèlú ẹ̀ lẹ́tà àti yà ó ti ṣeéṣe ó ti dù pé ká gbé bọ́ta fún yín. Ká lè bá wa mọ̀ pé yín ti wá ẹ ti ṣetán láti wo Òkúta-Ẹ̀là. Àkọ́kọ́ nǹkan tẹ́ kọ́kọ́ ṣe ni wípé ẹ subscribe sórí channel yìí. Tẹ́ bá ti subscribe tán, ẹ like post yìí kẹ́ share rẹ̀. Tẹ́ bá ti like post yìí tẹ́ share, tẹ́ wá bọ́ sínú comment section kẹ́ kọ pé ready to watch Òkúta-Ẹ̀là part 2. Tẹ́ bá ti kọ bẹ́ẹ̀ tán, ẹ wá bọ́ síbi description wa, ẹ rí líǹkì kan bẹ́ẹ̀, líǹkì yìí ni ó gbé lọ síbi tẹ́ ti wo sinimá Òkúta-Ẹ̀là part 2. Tó bá ṣe wípé ẹ̀yin ti wo part 1 part 2 lẹ́ ń retí, ẹ bọ́ sínú comment section kẹ́ like kẹ́ share kẹ́ subscribe sórí channel yìí, ẹ wá kílíkì líǹkì tó wà níbi description wa, ẹ rí líǹkì yìí ni ó gbé lọ síbi tẹ́ ti wo sinimá Òkúta-Ẹ̀là part 2 tẹ́yin fẹ́ wo. Mi ò fẹ́ dá yín lágara torí gbogbo sinimá tí mo fẹ́ bá yín mú wá lọ́sẹ̀ yìí ó gbọ́dọ̀ jẹ́ sinimá tó máa lágbára tó máa milẹ̀ títí. Sinimá tẹ́yin go gbádùn ni. Ẹ sì mọ̀ pé gbogbo sinimá tí n bá ti mú wá fún yín báyìí débẹ̀ kọ̀ fáàmù ni kò ṣeré inú rẹ̀. Gbogbo eléyìí ló wá mú mi rántí wípé Òkúta-Ẹ̀là part 2 yìí ẹ ti wo part 2 ẹ ti rí bó ṣe lọ, mo sì mọ̀ wípé ẹ̀yin gan ẹ̀ ń jẹ́ gbádùn rẹ̀ lọ́wọ́ wípé sinimá yìí sinimá tó lọ fáà ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ wá wo nǹkan tí mo rí nínú sinimá ni wípé kò sí anybody tó bá lè ṣe kíni tó ṣe sinimá bọ́ta. Ẹ rí wípé kò sí òun nìkan ló dá sí. Gbogbo àwọn tí wọ́n wá gbárùkù ti Ọmọ́tọ̀ṣọ́ tí wọ́n ṣe sinimá Òkúta-Ẹ̀là bọ́ta, ó yẹ ká máa dárúkọ wọn ká máa lù wọ́n lọ́gọ ẹnu torí pé kíni Yorùbá bọ̀ wọ́n ní yìnyínyìnyín kẹ́ni lè ṣe mí. Tẹ́ bá sì wo gbogbo àwọn tó act nínú sinimá yìí, ẹ rí wípé wọ́n farabalẹ̀ ṣiṣẹ́ nínú sinimá yìí, wọ́n farabalẹ̀. Dámilọ́lá Ọmọ́tọ̀ṣọ́ fúnra rẹ̀ òun ló play character Dámi. Yétúndé Barnabas òun ló play character Yétúndé. Ṣé wá rí Abíọ́lá Ajíbíkẹ́ òun ló play character Kúkúrúdù. Ṣé wá rí Àfíìsì Abíọ́dún ló play character Bàbá Láńlọ́ọ̀dù. Fẹ́rànmi Ọ̀yálówó òun ló ṣe manager. Kìkì Bákàrè Rúbì Ọmọta. Fẹ́mi Akínyẹmí Dáre. Olúwakẹ́mi Ìyàndá Àjọkẹ́. Adébáyọ̀ Àfíìsì character Làwà. Nífẹ̀mí Bọ́lájí Kíkẹ́. Tóyè Adéfìlà Tọ́lá. Àfíìsì Abíọ́dún àti Nífẹ̀mí Bọ́lájí Kíkẹ́, Tóyè Adéfìlà Tọ́lá, Káyọ̀dé Olúdáyọ̀ Ṣùgàbù, Tọ́pẹ́ Ọláìyá Bírù, Oyinlọlá Ọpẹ́yẹmí ló play character Fẹ́mi, Tèmítọ́pẹ́ Òṣàgbàmí ló play character Clenty, Bímbọ́ Ọlárẹ̀wájú fake prophet tí sọ̀sọ̀kúsọ lẹ́nu, Ọláìdé Adébáyọ̀ òun ló play character Abẹ́gà Olójúkan, Tèmídáyọ̀ Ọmọ́sọ̀tọ̀ṣọ̀ òun ló play character Àlejò tí ń wá ọ̀nà káàkiri, Tèmítọ́pẹ́ òun ló ṣe character Clenty. Ṣẹ́wárí di méjì Ọmọ́tọ̀ṣọ́ ní Jàre, Samuel Díà, Àfíìsì Babalọ́lá òun ló play character Student, Ọlákúnlé Rájí òun ló play character Arúgbó Boys, Bùkọ́lá Ọlátúnjí ló play character Dára, Ọ̀ṣọ́lápẹ̀mí Sèrè Àyọ̀ká. Ṣẹ́wárí Olúgbénga Ẹ̀tàn ló play character Officer, Kẹ́hìndé Ìṣọ̀lá ara àwọn officer náà ni. Ṣẹ́rí gbogbo àwọn nǹkan tí mo fẹ́ sọ fún yín lórí sinimá yìí mi fẹ́ gbá yín lákòókò torí ẹ̀ ni mo fi sọ ní kánmọ́nkóbó torí mo fẹ́ jẹ́ pé kẹ́ sáré sọ fún yín kó ti kíni kẹ́ tètè gbọ́ sórí kẹ́sí kíni kẹ́ lè tètè wo sinimá Òkúta-Ẹ̀là yìí apá kejì tá a fẹ́ bá yín gbé jáde. Ẹ ti wo apá kìíní, láti wá wo apá kejì eléyìí ní sísẹ̀ntẹ̀lé bẹ́ẹ̀ sì wo apá kejì. Àkọ́kọ́ ẹ kọ́kọ́ subscribe sórí channel yìí, ẹlẹ́ẹ̀kejì ẹ like post yẹ share rẹ̀, ẹ wá bọ́ sínú description wa, tẹ́ bá ti bọ́ bẹ̀ ẹ like post yìí kẹ́ share rẹ̀, ẹ wá comment sínú comment section kẹ́ sọ wípé ready to watch Òkúta-Ẹ̀là part 2. Ẹ̀yin tó bá ṣe pé part 1 lẹ fẹ́ wo ẹ sọ pé ready to watch Òkúta-Ẹ̀là part 1. Ẹ wá bọ́ síbi description link tẹ́ bá ń bẹ̀ ẹ click link yẹn, link yìí ni ó gbé lọ síbi tẹ́ ti wo sinimá Òkúta-Ẹ̀là apá kejì. Tẹ́ bá wo oríṣiríṣi ẹ̀kọ́ tí sinimá Òkúta-Ẹ̀là kọ́ wa, ṣùgbọ́n àwọn kankan wà tó jẹ́ pé gbogbo yín lè má fọkàn sí. Ẹ wo ìwara tí Àfíìsì Abíọ́dún tó ra wọlé nínú sinimá yìí, ẹ rí pé òun ni láńlọ́ọ̀dù, ṣùgbọ́n mo rẹ́kọ̀ọ́ kankan sí kejì kan lára rẹ̀. Ṣé rí nǹkan tí wọn ò bá ti pè wá sí mọ́dà sí tá bá lè ṣe àwọn ìwà yìí lójú ayé ẹ̀rí pààyàn ní pírọ́blẹ́mù. Gbogbo àwọn nǹkan tí wọ́n bá ti pè ọ́ sí tí wọn ò pè ọ́ sí mọ́ dá sí, èyí tí wọ́n bá pè ọ́ sí ni ọ́ dá sí. ẹ̀rí bàbá láńlọ́ọ̀dù yìí kẹ́ ẹ mọ̀ jà kẹ́ ẹ mọ̀ para yín kẹ́ ẹ mọ̀ góra yín lọ́bẹ̀ ká dá sí. as far as tẹ́ ẹ bá ti fẹjọ́ lọ ìtẹ́ ẹ bá ti fẹjọ́ lọ ó ní ọba yín dá sí. sẹ́rí tá a bá lè mọ wúrú wà báyìí kì í ṣe wà wèrè o, ṣùgbọ́n tá a bá lè mọ wúrú wà báyìí ẹ̀rí pàápẹ̀ láyé ẹ̀mí owó sì gùn. bẹ́ẹ̀ ni ìtí ẹ bá pè ọ́ sí ni ọ́ dá sí, ìtí wọn bá pè ọ́ sí mọ́ dá sí. gbogbo àwọn nǹkan yìí ló jẹ́ bí ẹ̀kọ́ tó wà nínú sinimá Òkúta-Ẹ̀là
apá kìíní lẹ ti wò. Tẹ́ bá fẹ́ wo apá kejì, àkọ́kọ́ ẹ kọ́kọ́ subscribe sórí channel yìí, ẹlẹ́ẹ̀kejì ẹ like post yìí kẹ́ share rẹ̀, ẹ wá bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch Òkúta part 2, ẹ comment bẹ́ẹ̀. Iye comment tẹ́ bá comment láàfin mọ̀ pé ẹ ti ṣetán láti wo Òkúta part 2 látọwọ́ Ọmọ́tọ́ṣọ̀ ńlá fi tètè bá yín gbé bọ́ta. Tẹ́ bá wá fẹ́ wo part 2 after tẹ́ bá comment tán, tẹ́ share, tẹ́ subscribe, ẹ wá bọ́ sínú description, link kan wà ńbẹ̀, àwa la ní ẹ̀yin la fi bẹ́ fún. Ẹ click link yẹn, link yìí ni ó gbé yín lọ síbi tẹ́ ti wo sinimá Òkúta Ìlà apá kejì. Ọ̀kan tó tún dàbí ẹ̀kọ́ ni nínú sinimá Òkúta Ìlà tí mo mọ̀ pé ẹ̀yin lè má fọkàn sí, ó ní ẹ̀bùn. Ṣé rí àwọn ẹ̀bùn kan wà tó yẹ pé Ọlọ́run fi fún wa láti jẹ́ pé ká mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sí wa lọ́jọ́ iwájú, ṣùgbọ́n àwọn míì kọ̀ bí ara sí. Tẹ́ bá wo irú particular ẹ̀bùn tí Ọlọ́run fún àwọn Yétúndé àti ìkejì rẹ̀ ni wípé àlá nǹkan tí ó ṣẹlẹ̀ sí lọ́jọ́ iwájú Ọlọ́run sì fi hàn yín, ẹ sì kọ̀ bí ara sí. Torí tó bá ṣe wípé ẹni tó jẹ́ pé ó nímọ̀ ẹ̀mí mímọ́, ó nímọ̀ Ọlọ́run ẹ̀yìn irú kan yẹn tó lọ sọ fún un tó sì tó wá rí lójú ayé, tó sì tó wá rápẹ̀rẹ̀ rẹ̀, yóò mọ̀ wípé irú ìjà tí wọ́n ń jà yẹn kò yẹ kó wọ́n bọ́ ta sí. Gbogbo àwọn nǹkan yìí ó jẹ́ wípé èèyàn téèyàn bá súnmọ́ gbà èèyàn ó mọ̀ wípé àmì ni. Ọlọ́run sì sábà fún àwọn èèyàn tó pọ̀ nírú ẹ̀bùn bẹ́ẹ̀, ṣùgbọ́n wọ́n tọ́lọ́run bá wá fún, tó bá wá kọ bí etí ikún sí, tó bá wò pé a kò ní mí ní àlá lásán ni, ó wà jìyà rẹ̀. Bẹ́ẹ̀ ni ṣé rí gbogbo àwọn nǹkan yìí ló wà nínú sinimá Òkúta Ìlà. A ti wo apá kìíní, ẹ̀yin tẹ́ ti wo apá kìíní ẹ tẹ́ sáré lọ wo apá kejì. Láti ṣe bọ́ta yìí, a ti fẹ́ gbé bọ́ta láti wá wo apá kejì, a ti ṣetán, a ti parí ẹ̀. Ṣùgbọ́n láti wo apá kejì, ẹ subscribe sórí channel yìí, ẹ like post yìí kẹ́ share rẹ̀. Tẹ́ bá ti share rẹ̀ tán, ẹ bọ́ nu comment section kẹ́ sọ pé ready to watch Òkúta Ìlà part 2. Ẹ wá bọ́ síbi description wa, ẹ click ẹ̀, link tó wà ńbẹ̀ ẹ̀yìn òní ò gbé lọ síbi tẹ́ ti wo Òkúta Ìlà apá kejì. Ọ̀kan tó tún wá dàbí ẹ̀kọ́ ni wípé ṣé rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ wípé tí wọ́n bá ti gbé sípò ọ̀la ni máa fi rí ọmọlàkejì jẹ ni. Òun ni character manager yẹn, manager hotel lásán, manager hotel. Tó bá wá jẹ́ manager BTC company ńkọ́, àbí tó jẹ́ manager Chevron Dangote refinery, irú èèyàn wo ló bá jẹ́? Ṣé rí gbogbo èèyàn tí wọ́n bá ti jẹ́ wípé tí wọ́n bá ti gbé nǹkan fún wọn, tí wọ́n ti wà nípò ọlá ipò ọlà, ẹ rí wípé àwọn ẹlòmíì máa ń sí wàhù. Irú ẹni wúwà manager yẹn, èèyàn bí ẹni bí òfò ni. Irú àwọn èèyàn báwọn ó ní Alhaji Muideen Bello kọ́lọ̀ndẹ̀lẹ̀ fún bàbá ìní ọmọ gbé sí pé nígbà gbé ọ sípò ọlá tó kàn jẹ́ general manager lásán, hòtẹ́ẹ̀lì lásán ni ẹ fi ọ ṣe manager rẹ̀, tó jẹ́ pé gbogbo ọmọ iṣẹ́ tí ò bá ti mẹ́yìn lẹ̀ ọ́ sáàkì ẹ̀ ni. Ṣé bọ́lọ̀ ṣe ni a mọ̀ ṣe nìyẹn? Irú àwọn èèyàn báwọn ẹni bí ẹni òfò tí ò yẹ láwùjọ ni wọ́n. Irú àwọn ìwà báyìí ò dá láwùjọ, ìwà tí sì máa tú lé ni. Ẹni tó bá ti wá jẹ pé tí ò bá ti mẹ́yìn lẹ̀ báyìí ọ́ sàn blọ́kì ni ó ní wọ́n gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ̀yìn o. Nítorí irú àwọn bẹ́ẹ̀ bá ti rí, ó yẹ wọn mọ̀ ọmọràn ni. Gbogbo àwọn nǹkan yìí ló dàbí ẹ̀kọ́ nínú sinimá Òkúta Ìlà. Apá kìíní lẹ ti wò ẹ́ tó kọ apá kejì, àti ṣe apá kejì tán àti po papọ̀ àti mí pọ̀. Ó kù ká bá yín gbé jáde láti wá rẹ́dì láti bá yín gbà jáde. A fẹ́ mọ̀ bóyá yín gangan retí rẹ̀ láti wo apá kejì Òkúta Ìlà. Ẹ subscribe sórí channel yìí náà, nǹkan àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ sí nìyẹn. Tẹ́ bá ti subscribe tán, ẹ like post yìí kẹ́ share rẹ̀, kẹ́ wá bọ́ síbi description wa, ẹ rí link kan bẹ́ẹ̀. Link yìí link yìí ẹ click ẹ, ìní ó gbé lọ síbi tẹ́ ti wo sinimá Òkúta Ìlà apá kejì. Ẹ wá bọ́ sínú comment section kẹ́ lọ wọ kẹ́ comment kẹ́ sọ pé ready to watch Òkúta Ìlà part 2. Iye comment tá bá ti láfi mọ̀ pé ẹ̀yin ti wá ẹ ti ṣetán láti wo sinimá Òkúta Ìlà apá kejì. Sinimá tó gáyàtà tó lálàáfíà ní tẹ́ gbọ́dọ̀ mísì. Ẹ lọ wò látọwọ́ Ọmọ́tọ́ṣọ̀. Ẹ káàbọ̀ padà sí ìkànnì yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ti ń bá wa bọ̀ láti ọjọ́ tó ti pẹ́, tẹ́ ti mọ̀ wípé gbogbo ọjọ́ tá a bá ti mú sinimá oríṣiríṣi wá sí orí ìkànnì yìí, ẹ ti mọ̀ wípé gbogbo sinimá tá a máa mú wá, àwọn sinimá tó lálàáfíà ni, sinimá tó lámìlaka, sinimá tó jẹ́ pé débẹ̀ kọ̀ǹfàmù ni, òun ni gbogbo àwọn sinimá tá a máa mú wá fún yín. Sinimá wo náà la tún wá mú wá fún yín lọ́jọ́ tòní? Sinimá náà ni Òkúta Ìlà apá kejì. Ẹ ti wo Òkúta Ìlà apá kìíní, ṣùgbọ́n láti wo Òkúta Ìlà apá kejì, ẹ subscribe sórí channel yìí, ẹ like post yìí kẹ́ share rẹ̀. Ẹ wá bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch Òkúta Ìlà part 2, or kẹ́ kọ pé ready to watch
ọ̀kẹ́ kọ́ pé ready to watch Òkúta Ìlà part 2. Sẹ́ẹ̀rí sinimá Òkúta Ìlà yìí ló wá láti ọwọ́ Ọmọ́tọ̀ṣọ́. Ẹ sì ti mọ̀ pé sinimá tó bá wá látọwọ́ Ọmọ́tọ̀ṣọ́ sinimá tó lálàáfíà tó láàmìlàaka ni. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé sinimá táwa bá ti bá yín gbé wá sinimá tó ṣe kíni tó lọ fà ni. Ẹ ti wo sinimá Òkúta Ìlà apá kìíní, mo ti mọ̀ pé ẹ mọ̀ pé ó lọ fà. Apá kejì àti wá bá yín ṣe bọ́ta àti pèlú ẹ̀ lẹ́tà àti yà ó ti ṣeéṣe ó ti dù pé ká gbé bọ́ta fún yín. Ká lè bá wa mọ̀ pé ẹ̀yin ti wá ẹ ti ṣetán láti wo Òkúta Ìlà. Àkọ́kọ́ nǹkan tẹ́ kọ́kọ́ ṣe ni wípé ẹ subscribe sórí channel yìí. Tẹ́ bá ti subscribe tán ẹ like post yìí kẹ́ share rẹ̀. Tẹ́ bá ti like post yìí tẹ́ share tẹ́ wá bọ́ sínú comment section kẹ́ kọ pé ready to watch Òkúta Ìlà part 2. Tẹ́ bá ti kọ bẹ́ẹ̀ tán ẹ wá bọ́ síbi description wa ẹ rí líǹkì kan bẹ́ẹ̀ líǹkì yìí ni ó gbé lọ síbi tẹ́ ti wo sinimá Òkúta Ìlà part 2. tó bá ṣe wípé ẹ̀yin ti wo part 1 part 2 lẹ́ ń retí ẹ bọ́ sínú comment section kẹ́ like kẹ́ share kẹ́ subscribe sórí channel yìí ẹ wá kílíkì líǹkì tó wà níbi description wa ẹ rí líǹkì yìí ni ó gbé lọ síbi tẹ́ ti wo sinimá Òkúta Ìlà part 2 tẹ́yin fẹ́ wo. mi ò fẹ́ dá yín lágara torí gbogbo sinimá tí mo fẹ́ bá yín mú wá lọ́sẹ̀ yìí ó gbọ́dọ̀ jẹ́ sinimá tó máa lágbára tó máa milẹ̀ títí sinimá tẹ́yin go gbádùn ni. Ẹ sì mọ̀ pé gbogbo sinimá tí n bá ti mú wá fún yín báyìí débẹ̀ kọ̀ fáàmù ni kò ṣeré inú rẹ̀. gbogbo eléyìí ló wá mú mi rántí wípé Òkúta Ìlà part 2 yìí ẹ ti wo part 2 ẹ ti rí bó ṣe lọ mo sì mọ̀ wípé ẹ̀yin gan ẹ̀ ń jẹ́ gbádùn rẹ̀ lọ́wọ́ wípé sinimá yìí sinimá tó lọ fáà ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ wá wo nǹkan tí mo rí nínú sinimá ni wípé kò sí anybody tó bá lè ṣe kíni tó ṣe sinimá bọ́ta ẹ rí wípé kò sí òun nìkan ló dá sí. gbogbo àwọn tí wọ́n wá gbárùkù ti Ọmọ́tọ̀ṣọ́ tí wọ́n ṣe sinimá Òkúta Ìlà bọ́ta ó yẹ ká máa dárúkọ wọn ká máa lù wọ́n lọ́gọ̀ ẹnu torí pé kíni Yorùbá bọ̀ wọ́n ní yìnyínyìnyín kẹ́ni lè ṣe mí. Tẹ́ bá sì wo gbogbo àwọn tó act nínú sinimá yìí ẹ rí wípé wọ́n farabalẹ̀ ṣiṣẹ́ nínú sinimá yìí wọ́n farabalẹ̀. Dámilọ́lá Ọmọ́tọ̀ṣọ́ fúnra rẹ̀ òun ló play character Dámi. Yétúndé Barnabas òun ló play character Yétúndé. Ṣẹ̀wárí Abíọ́lá Ajíbíkẹ́ òun ló play character Kúkúrúdù. Ṣẹ̀wárí Àfíìsì Abíọ́dún ló play character Bàbá Láńlọ́ọ̀dù. Fẹ́rànmi Ọ̀yálówó òun ló ṣe manager. Kìkì Bákàrè Rúbì Ọmọta. Fẹ́mi Akínyẹmí Dáre. Olúwakẹ́mi Ìyàndá Àjọkẹ́. Adébáyọ̀ Àfíìs character Làwà. Nífẹ̀mí Bọ́lájí Kíkẹ́. Tóyè Adéfìlà Tọ́lá. Àfíìsì Abíọ́dún àti Nífẹ̀mí Bọ́lájí Kíkẹ́ Tóyè Adéfìlà Tọ́lá. Káyọ̀dé Olúdáyọ̀ Ṣùgàbù. Tọ́pẹ́ Ọláìyá Bírù. Oyinlọlá Ọpẹ́yẹmí ló play character Fẹ́mi. Tèmítọ́pẹ́ Òṣàgbàmí ló play character Clenty. Bímbọ́ Ọlárẹ̀wájú fake prophet tí sọ̀sọ̀kúsọ lẹ́nu. Ọláìdé Adébáyọ̀ òun ló play character Abẹ́gà Olójúkan. Tèmídáyọ̀ Ọmọ́sọ̀tọ̀ṣọ̀ òun ló play character Àlejò tí ń wá ọ̀nà káàkiri. Tèmítọ́pẹ́ òun ló ṣe character Clenty. Ṣẹ̀wárí di méjì Ọmọ́tọ̀ṣọ́ ní Jàre. Samuel Díà. Àfíìsì Babalọ́lá òun ló play character Student. Ọlákúnlé Rájí òun ló play character Arúgbó Boys. Bùkọ́lá Ọlátúnjí ló play character Dára. Ọ̀ṣọ́lápẹ̀mí sí Àyọ̀ká. Ṣẹ̀wárí Olúgbénga Ẹ̀tàn ló play character Officer. Kẹ́hìndé Ìṣọ̀lá ara àwọn officer náà ni. Ṣé rí gbogbo àwọn nǹkan tí mo fẹ́ sọ fún yín lórí sinimá yìí mi fẹ́ gbá yín lákòókò torí ẹ̀ ni mo fi sọ ní kánmọ́nkóbó torí mo fẹ́ jẹ́ wípé kẹ́ sáré sọ fún yín kó ti kíni kẹ́ tètè gbọ́ sórí kẹ́ sí kíni kẹ́ lè tètè wo sinimá Òkúta Ìlà yìí apá kejì tá a fẹ́ bá yín gbé jáde. Ẹ ti wo apá kìíní láti wá wo apá kejì eléyìí ní sísẹ̀ntẹ̀lé bẹ́ẹ̀ sì wo apá kejì. Àkọ́kọ́ ẹ kọ́kọ́ subscribe sórí channel yìí ẹlẹ́ẹ̀kejì ẹ like post yẹ share rẹ̀ ẹ wá bọ́ sínú description wa tẹ́ bá ti bọ́ bẹ̀ ẹ like post yìí kẹ́ share rẹ̀ ẹ wá comment sínú comment section kẹ́ sọ wípé ready to watch Òkúta Ìlà part 2. ẹ̀yin tó bá ṣe pé part 1 lẹ fẹ́ wo ẹ sọ pé ready to watch Òkúta Ìlà part 1. ẹ wá bọ́ síbi description link tẹ́ bá ń bẹ̀ ẹ kílíkì link yẹn link yìí ni ó gbé lọ síbi tẹ́ ti wo sinimá Òkúta Ìlà apá kejì. Tẹ́ bá wo oríṣiríṣi ẹ̀kọ́ tí sinimá Òkúta Ìlà kọ́ wa ṣùgbọ́n àwọn kankan wà tó jẹ́ pé gbogbo yín lè má fọkàn sí. ẹ wo ìwara tí Àfíìsì Abíọ́dún tó ra wọlé nínú sinimá yìí ẹ rí pé òun ni láńlọ́ọ̀dù ṣùgbọ́n mo rẹ́kọ̀ọ́ kankan sí kejì kan lára rẹ̀ ṣe rí nǹkan tí wọn ò bá ti pè wá sí mọ́dà sí tá bá lè ṣe àwọn ìwà yìí lójú ayé ẹ̀rí pààyàn ní pírọ́blẹ́mù gbogbo àwọn nǹkan tí wọ́n bá ti pè ọ́ sí tí wọn ò pè ọ́ sí mọ́ dà sí èyí tí wọ́n bá pè ọ́ sí ni ọ́ dá sí ẹ̀rí bàbá láńlọ́ọ̀dù yìí kẹ́ ẹ mọ̀ jà kẹ́ ẹ mọ̀ para yín kẹ́ ẹ mọ̀ góra yín lọ́bẹ̀ ká dá sí as far as tẹ́ ẹ bá ti fẹjọ́ lọ ìtẹ́ ẹ bá ti fẹjọ́ lọ ó ní ọba yẹn dá sí sẹ́rí tá a bá lè mọ wúrú wà báyìí kì í ṣe wà wèrè o ṣùgbọ́n tá a bá lè mọ wúrú wà báyìí ẹ̀rí pàápẹ̀ láyé ẹ̀mí owó sì gùn bẹ́ẹ̀ ni ìtí ẹ bá pè ọ́ sí ni ọ́ dá sí ìtí wọn ò bá pè ọ́ sí mọ́ dà sí gbogbo àwọn nǹkan yìí ló jẹ́ bí ẹ̀kọ́ tó wà nínú sinimá
sinimá Òkúta Ìlà. Apá kìíní lẹ ti wò. Tẹ́ bá fẹ́ wo apá kejì, àkọ́kọ́ ẹ kọ́kọ́ subscribe sórí channel yìí. Ẹlẹ́ẹ̀kejì ẹ like post yìí kẹ́ share rẹ̀. Ẹ wá bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch Òkúta Ìlà part 2. Ẹ comment bẹ́ẹ̀. Iye comment tẹ́ bá comment láàfin mọ̀ pé ẹ ti ṣetán láti wo Òkúta Ìlà part 2 látọwọ́ Ọmọ́tọ́ṣọ̀. In láfi tètè bá yín gbé bọ́ta. Tẹ́ bá wá fẹ́ wo part 2 after tẹ́ bá comment tán, tẹ́ share, tẹ́ subscribe. Ẹ wá bọ́ sínú description. Link kan wà ńbẹ̀, àwa la ní ẹ̀yin la fi bẹ́ fún. Ẹ click link yẹn. Link yìí ni ó gbé lọ síbi tẹ́ ti wo sinimá Òkúta Ìlà apá kejì. Ọ̀kan tó tún dàbí ẹ̀kọ́ ni nínú sinimá Òkúta Ìlà tí mo mọ̀ pé ẹ̀yin lè má fọkàn sí, ó ní ẹ̀bùn. Ṣé rí àwọn ẹ̀bùn kan wà tó yẹ pé Ọlọ́run fi fún wa láti jẹ́ pé ká mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sí wa lọ́jọ́ iwájú, ṣùgbọ́n àwọn míì kọ̀ bí ara sí. Tẹ́ bá wo irú particular ẹ̀bùn tí Ọlọ́run fún àwọn Yétúndé àti ìkejì rẹ̀ ni wípé àlá nǹkan tí ó ṣẹlẹ̀ sí lọ́jọ́ iwájú Ọlọ́run sì fi hàn yín, ẹ sì kọ̀ bí ara sí. Torí tó bá ṣe wípé ẹni tó jẹ́ pé ó nímọ̀ ẹ̀mí mímọ́, ó nímọ̀ Ọlọ́run ẹ̀yìn irú kan yẹn tó lọ sọ fún un tó sì tó wá rí lójú ayé, tó sì tó wá rápẹ̀rẹ̀ rẹ̀, yóò mọ̀ wípé irú ìjà tí wọ́n ń jà yẹn kò yẹ kó wọ́n bọ́ tà sí. Gbogbo àwọn nǹkan yìí ó jẹ́ wípé èèyàn téèyàn bá súnmọ́ gbà èèyàn ó mọ̀ wípé àmì ni. Ọlọ́run sì sábà fún àwọn èèyàn tó pọ̀ nírú ẹ̀bùn bẹ́ẹ̀, ṣùgbọ́n wọ́n tọ́lọ́run bá wá fún tó bá wá kọ bí etí ikún sí, tó bá wò pé a kò ní mí ní àlá lásán ni ó wà jìyà rẹ̀. Bẹ́ẹ̀ ni ṣé rí gbogbo àwọn nǹkan yìí ló wà nínú sinimá Òkúta Ìlà. A ti wo apá kìíní, ẹ̀yin tẹ́ ti wo apá kìíní ẹ sáré lọ wo apá kejì. Láti ṣe bọ́ta yìí, a ti fẹ́ gbé bọ́ta láti wá wo apá kejì, a ti ṣe tán, a ti parí ẹ̀. Ṣùgbọ́n láti wo apá kejì, ẹ subscribe sórí channel yìí, ẹ like post yìí kẹ́ share rẹ̀. Tẹ́ bá ti share rẹ̀ tán, ẹ bọ́ nu comment section kẹ́ sọ pé ready to watch Òkúta Ìlà part 2. Ẹ wá bọ́ síbi description wa, ẹ click ẹ̀. Link tó wà ńbẹ̀ ẹ̀yìn òní ò gbé lọ síbi tẹ́tì wo Òkúta Ìlà apá kejì. Ọ̀kan tó tún wá dàbí ẹ̀kọ́ ni wípé ṣé rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ wípé tí wọ́n bá ti gbé sípò ọ̀la ni máa fi rí ọmọlàkejì jẹ ni. Òun ni character manager yẹn, manager hotel lásán, manager hotel. Tó bá wá jẹ́ manager BTC company ńkọ́, àbí tó jẹ́ manager Chevron Dangote refinery, irú èèyàn wo ló bá jẹ́? Ṣé rí gbogbo èèyàn tí wọ́n bá ti jẹ́ wípé tí wọ́n bá ti gbé nǹkan fún wọn, tí wọ́n ti wà nípò ọlá ipò ọlá, ẹ rí wípé àwọn ẹlòmíì máa ń sí wàhù. Irú ẹni wúwà manager yẹn, èèyàn bí òfò ni. Irú àwọn èèyàn báwọn ó ní Alhaji Muideen Bello kọ́lọ̀ndẹ̀lẹ̀ fún bàbá ìní ọmọ gbé sí pé nígbà gbé ọ sípò ọlá tó kàn jẹ́ general manager lásán, hòtẹ́ẹ̀lì lásán ni ẹ fi ọ ṣe manager rẹ̀, tó jẹ́ pé gbogbo ọmọ iṣẹ́ tí ò bá ti mẹ́yìn lẹ̀ ọ sáàkì ẹ̀ ni. Ṣé bọ́lọ̀ ń ṣe ni a mọ̀ ṣe nìyẹn? Irú àwọn èèyàn báwọn ẹni òfò tí ò yẹ láwùjọ ni wọ́n. Irú àwọn ìwà báyìí ò dá láwùjọ, ìwà tí sì mọ́ túlé ni. Ẹni tó bá ti wá jẹ pé tí ò bá ti mẹ́yìn lẹ̀ báyìí ọ sàn blọ́kẹ̀ ni ó ní wọ́n gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí irú àwọn bẹ́ẹ̀ bá ti rí ó yẹ wọn mọ̀ ọmọràn ni. Gbogbo àwọn nǹkan yìí ló dàbí ẹ̀kọ́ nínú sinimá Òkúta Ìlà. Apá kìíní lẹ ti wò ẹ́ tó kọ apá kejì, àti ṣe apá kejì tán àti po papọ̀ àti mi pọ̀. Ó kù ká bá yín gbé jáde láti wá rẹ́dì láti bá yín gbà jáde. A fẹ́ mọ̀ bóyá yín gangan retí rẹ̀ láti wo apá kejì Òkúta Ìlà. Ẹ subscribe sórí channel yìí náà, nǹkan àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ sí nìyẹn. Tẹ́ bá ti subscribe tán, ẹ like post yìí kẹ́ share rẹ̀, kẹ́ wá bọ́ síbi description wa, ẹ rí link kan bẹ́ẹ̀. Link yìí link yìí ẹ click ẹ ìní ó gbé lọ síbi tẹ́tí wo sinimá Òkúta Ìlà apá kejì. Ẹ wá bọ́ sínú comment section kẹ́ ẹ lọ wọ kẹ́ comment kẹ́ sọ pé ready to watch Òkúta Ìlà part 2. Iye comment tá a bá ti láfi mọ̀ pé ẹ̀yin tiwa ẹ ti ṣetán láti wo sinimá Òkúta Ìlà apá kejì. Sinimá tó gáyàtà tó lálàáfíà ní tẹ́ gbọ́dọ̀ mísì. Ẹ lọ wò ó látọwọ́ Ọmọ́tọ́ṣọ̀. Ẹ káàbọ̀ padà sí ìkànnì yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ti ń bá wa bọ̀ láti ọjọ́ tó ti pẹ́, tẹ́ ti mọ̀ wípé gbogbo ọjọ́ tá a bá ti mú sinimá oríṣiríṣi wá sí orí ìkànnì yìí, ẹ ti mọ̀ wípé gbogbo sinimá tá a máa mú wá àwọn sinimá tó lálàáfíà ní sinimá tó lámìlaka, sinimá tó jẹ́ pé débẹ̀ kọ̀ǹfàmù ni òun ni gbogbo àwọn sinimá tá a máa mú wá fún yín. Sinimá wo náà la tún wá mú wá fún yín lọ́jọ́ tòní? Sinimá náà ni Òkúta Ìlà apá kejì. Ẹ ti wo Òkúta Ìlà apá kìíní, ṣùgbọ́n láti wo Òkúta Ìlà apá kejì, ẹ subscribe sórí channel yìí, ẹ like post yìí kẹ́ share rẹ̀. Ẹ wá bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch Òkúta Ìlà part 2, ó kẹ́ kọ pé ready to watch
ọ̀kẹ́ kọ́ pé ready to watch Òkúta Ìlà part 2. Ṣé rí sinimá Òkúta Ìlà yìí ló wá láti ọwọ́ Ọmọ́tọ̀ṣọ́. Ẹ sì ti mọ̀ pé sinimá tó bá wá látọwọ́ Ọmọ́tọ̀ṣọ́ sinimá tó lálàáfíà tó láàmìlàaka ni. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé sinimá táwa bá ti bá yín gbé wá sinimá tó ṣe kíni tó lọ fà ni. Ẹ ti wo sinimá Òkúta Ìlà apá kìíní, mo ti mọ̀ pé ẹ mọ̀ pé ó lọ fà. Apá kejì àti wá bá yín ṣe bọ́ta àti pèlú ẹ̀ lẹ́ta àti ìyá ó ti ṣeéṣe ó ti dù pé ká gbé bọ́ta fún yín. Ká lè bá wa mọ̀ pé ẹ̀yin tiwa ẹ ti ṣetán láti wo Òkúta Ìlà. Àkọ́kọ́ nǹkan tẹ́ kọ́kọ́ ṣe ni wípé ẹ subscribe sórí channel yìí. Tẹ́ bá ti subscribe tán ẹ like post yìí kẹ́ share rẹ̀. Tẹ́ bá ti like post yìí tẹ́ share tẹ́ wá bọ́ sínú comment section kẹ́ kọ pé ready to watch Òkúta Ìlà part 2. Tẹ́ bá ti kọ bẹ́ẹ̀ tán ẹ wá bọ́ síbi description wa ẹ rí líǹkì kan bẹ́ẹ̀ líǹkì yìí ni ó gbé lọ síbi tẹ́ ti wo sinimá Òkúta Ìlà part 2. tó bá ṣe wípé ẹ̀yin ti wo part 1 part 2 lẹ́ ń retí ẹ bọ́ sínú comment section kẹ́ like kẹ́ share kẹ́ subscribe sórí channel yìí ẹ wá kílíkì líǹkì tó wà níbi description wa ẹ rí líǹkì yìí ni ó gbé lọ síbi tẹ́ ti wo sinimá Òkúta Ìlà part 2 tẹ́yin fẹ́ wo. mi ò fẹ́ dá yín lágara torí gbogbo sinimá tí mo fẹ́ bá yín mú wá lọ́sẹ̀ yìí ó gbọ́dọ̀ jẹ́ sinimá tó máa lágbára tó máa milẹ̀ títí sinimá tẹ́yin go gbádùn ni. Ẹ sì mọ̀ pé gbogbo sinimá tí n bá ti mú wá fún yín báyìí débẹ̀ kọ̀ fáàmù ni kò ṣeré inú rẹ̀. gbogbo eléyìí ló wá mú mi rántí wípé Òkúta Ìlà part 2 yìí ẹ ti wo part 2 ẹ ti rí bó ṣe lọ mo sì mọ̀ wípé ẹ̀yin gan ẹ̀ ń jẹ́ gbádùn rẹ̀ lọ́wọ́ wípé sinimá yìí sinimá tó lọ fáà ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ wá wo nǹkan tí mo rí nínú sinimá ni wípé kò sí anybody tó bá lè ṣe kíni tó ṣe sinimá bọ́ta ẹ rí wípé kò sí òun nìkan ló dá sí. gbogbo àwọn tí wọ́n wá gbárùkù ti Ọmọ́tọ̀ṣọ́ tí wọ́n ṣe sinimá Òkúta Ìlà bọ́ta ó yẹ ká máa dárúkọ wọn ká máa lù wọ́n lọ́gọ ẹnu torí pé kíni Yorùbá bọ̀ wọ́n ní yìnyínyìnyín kẹ́ni lè ṣe mí. Tẹ́ bá sì wo gbogbo àwọn tó act nínú sinimá yìí ẹ rí wípé wọ́n farabalẹ̀ ṣiṣẹ́ nínú sinimá yìí wọ́n farabalẹ̀. Dámilọ́lá Ọmọ́tọ̀ṣọ́ fúnra rẹ̀ òun ló play character Dámi. Yétúndé Barnabas òun ló play character Yétúndé. Ṣé wá rí Abíọ́lá Ajíbíkẹ́ òun ló play character Kúkúrúdù. Ṣé wá rí Àfíìsì Abíọ́dún ló play